wig na wig wèrè kan báyìí lórí tó kúnlẹ̀ tó ṣe báyìí sí kí tadele bí rẹ̀ pé bóyá ó forí gbá bí pé bóyá mo ten describe fún kí Abíọ́lá pé Mohbad forí gbá ni tí ìyá Mohbad ní ṣe báyìí tó ti wọṣọ pó tó wọṣọ dúdú báyìí tẹ́ni kó wá lọ máa sọ pé ó lé ọmọ ṣe bí wo lórí burúkú Sadé yìí ṣe bó tẹ̀lé ìyá Mohbad lọ síbẹ̀ ṣé o fẹ́ sọ pé ó mọ kú tó pa Mohbad gbà náà torí àwọn ẹbí Kẹ̀rímọ́ wọn tí wàá bá yín gbà náà wọn tí fún yín lókun lọ́rùn ẹ̀yin olórí burúkú játijàti. Ìkòròdú pé kí n máa bọ̀ ní ọ̀dọ̀ wọ́n wù mí pé kí n wá dúró tì wọ́n mi ìgbà tí mo délé gan mi ò bá nílé kò sí nílé èmi nìkan mo wà ní Ìkòròdú ní èmi nìkan ni mo wà ní ibẹ̀ ní ọjọ́ yẹn tí mo kúrò ní Ìkòròdú ṣùgbọ́n kí tó kúrò ní Ìkòròdú ọjọ́ yẹn ni Jòsí ti pè mí ipò wọn sọ pé òjò rọ̀ pé lọ́ọ̀yà. Ẹ dákun torí Ọlọ́run ṣe bí Mọ́wùmí ni wọ́n sọ wípé kó wá lọ bá ìwọ àti Fọláṣadé dẹjọ dé Lẹ́kí Tadé tẹ̀lé ẹ lọ Lẹ́kí pẹ̀lú àwọn kí Abíọ́lá ṣé nígbà tẹ́ ẹ dé Lẹ́kí tó dẹ̀ bá Mọ́wùmí bẹ̀ kí ló yẹ kí ẹ̀tọ́ olórí burúkú ọmọ tán pè Sadé yẹn ọmọ alára gbígbó nídìí gbígbẹ yẹn kí ló yẹ kí ọmọ olórí burúkú tán pè Sadé yẹn kí ló yẹ kó ṣe dágẹ̀ kí ló yẹ kó ṣe ṣe bó yẹ kó mú àǹtí ẹ̀ padà bó bá ti pé common sense àǹtí ẹ̀ kò pé torí ìbẹ́sà ìlà àǹtí tiẹ̀ ìbẹ́sà ìní òun tó tún lòun kàwé díẹ̀ ìwé díẹ̀ tó tún lórí ń pé díẹ̀ tó lọ́pọlọ ń pé tíntín nínú wọn tó lòun kàwé òun sì tún rí ta torí pé òun ṣe ìyàwó alárédè olórí burúkú tó lórí burúkú rẹ̀ tó lòun tún gbóyìnbó díẹ̀ tí ò wá lè fi tíntín ìwé díẹ̀ tó kà kó mú pé èyàn ìsopó lé ọmọ kó dẹ̀ mú padà sí Ìkòròdú ṣé ìgbà tó débẹ̀ tó bá wù mí lé ìgbà tó mọ̀ pé ó débẹ̀ tó bá wù mí kí ló dé tó padà tí ìbá ṣe pé lórí burúkú ni yín ìran yín ìran tán fọ̀rọ̀ ọ̀rọ̀ síkú òní. sọ yín pé wọn ò ṣe mítìn mọ́ ipò máa fi mítìn yẹn bí adi sátidé ṣe wọn pé àwọn yẹn àwọn tó lè fẹ́ mímì lọ àtijọ́ ń lọ èmi àti wọn ṣe wà lọ ìgbà tẹ́mi wá débẹ̀ èmi wá ń pe àwọn pé mi ò rí wọn lọ́ọ̀yà dé wá pé wọn pé wọn náà wọn ò lè wà òun lè wá máa ń kí ló dé ní àti dúró dé yìí wọn sọ òun lè wá o wọn ṣàṣàyè ó sáré dàgbò ọ̀rọ̀ yẹn sí rough mi understand ṣùgbọ́n tí kò fi lè. ṣé ń gbọ́ abẹ́ ẹ̀gbọ́ báwọn ó dá mi lójú pé ẹgbọ́n tí ìyá Mohbad wí lọ́ọ̀yà pè wọ́n ní ọjọ́ kejì tí Mohbad kú tán sí Mohbad ọjọ́ kejì Jòsí náà sọ wípé ìyá Mohbad ó gbẹ̀yìn lọ sí Lẹ́kí kò dúró dòun ẹ̀yìn ló gbà lọ sí Lẹ́kí tí ń bíyùn nú ẹ̀gbọ́n tí ìyá Mohbad wí lẹ́nu lọ́ọ̀yà pè wọ́n ikú ọmọ wọn ti gbẹ̀bẹ̀ wọ́n wá sọ pé n tó wà ńlẹ̀ tó pín ogún tó wà ńlẹ̀ fún wọn ó tó pín kí wọ́n gbàgbé olórí burúkú ni wà létà mo ṣàgbọ́ pé wọn ò lè wá o wọn ò lè ṣe bá kí n kúrò bẹ́ẹ̀ yẹn kí ló tèmi fi lọ síbẹ̀ yẹn àwọn ọ̀rẹ́ kò ń bọ́ sí mi létí àwọn èèyàn ló sọ fún mi o pé dáàdì promise sọ pé kí èmi ṣe níbẹ̀ yẹn àwọn á ní kí ni mò ń ṣe ṣùgbọ́n láyà sí wíkẹ́ wá àwọn yóò lọ́ọ̀yà ṣáwà pé mi wọ́n á sọ pé ìgbà tó mò ń rí wọn òun ò lè ṣe anything fine tó tọ́jà ìgbà tí kò rí wọn àtìgbà yẹn tí wọ́n rò pé kí ló ṣẹlẹ̀ máa pè wọ́n ní máa bẹ̀ wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọ́n ṣe máa bí mi fà á pé. ó ń pè é nítorí ogún Jòsí náà ti wá mọ̀ pé tí wọ́n bá kúkú rí òun wọn lè pín nǹkan kan tí wọ́n bá rọ́ òun wọn lè pín ṣingbáì that is why tán ṣe tí ìyá Mohbad tán kúkú ṣe yíwọ́ ìyá Mohbad sọ̀dọ̀ pọ̀ pátá. kíní kan èyí tó máa sọ tí ìyè mi wá ń ṣe ni pé wọ́n sọ pé ṣe bí wọ́n fẹ́ mi lówó èmi tí ń gbowó bẹ́ẹ̀ yẹn ibi tí mo jókòó sí ẹ̀ gbogbo tèmi gbà làwọn ti rí mo ní owó ni mo gbà wọ́n ní Ìyábọ̀ wá fún mi lówó Ìyábọ̀ Òjó wọ́n. ẹ dákun sáwọn tó ọmọ wọn kú nù ọmọ wọn kú ṣùgbọ́n wọ́n rí náà pọ́n ń gbowó òun náà ń gba envelope ìyá Mohbad náà ń gba envelope ọmọ wọn kú wọ́n ronú pé ọmọ àwọn kú owó ogún gbogbo wọn lé sẹ́rí. wọ́n fi Ìyábọ̀ Òjó ṣé bí Ìyábọ̀ Òjó tó wá fẹ́ mi lówó ó fẹ́yìn náà lówó wọ́n á sọ bẹ́ẹ̀ ṣé wọ́n fẹ́yìn náà lówó ṣé wọ́n sẹ́yìn owó tán fẹ́ mi yẹn náà wọ́n sẹ́yìn ẹ̀ sẹ́yìn náà tẹ́yìn náà gbà ìjọ́ kejì mo kàn gbọ́rọ̀ pé. ṣé ẹ ti gbọ́
àṣírí tú àbí òtú sẹ àṣírí yẹn mọ̀ ń tú kẹ́ ó dà pé àwọn èèyàn ti sùn torí mi ò rẹ́ni bá mi dọ́bù táàpù ń bẹ́ ọmọ ṣé ẹ ti sùn ni ṣé ká apá ká máa relé wa. àwọn àbí à ń gbádùn ẹ̀. Mr. Mọ́tọ́sọ abẹ́ ẹ̀gbọ́n ni olówó tí wọ́n fún òun wọ́n sẹ́ẹ̀tì dòsí náà. Gbogbo wọn ń gbà ní wọ́n ń pè àgbà àpapín. Ṣé mọ̀ wípé kì í ṣe ẹ̀bẹ̀ lásán náà bẹ jòsí tí àwọn tó déke ní bàbá ṣe bá àti bẹ̀ yín wọ́n bẹ ìyá àbò ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n tún rárá bẹ́ kínní ẹ jẹ́ kí n tún repeat ọ̀rọ̀ yìí allegedly ní àárọ̀ ọjọ́ tí wọ́n náà sin Mohbad allegedly according to the information they gave to me ní àárọ̀ ọjọ́ yẹn tí wọ́n náà fẹ́ lọ sin Mohbad wọ́n ní ìdí nìyẹn tí wọ́n fi gbé Mohbad débi tí wọ́n ti máa bẹ́rí ẹ̀ wọ́n ní Wùmí àti àwọn ìyá ẹ̀ wọ́n náà lọ bá ìyá Mohbad nílé wọ́n dẹ̀ gbégbá lọ fún láti lọ múlẹ̀ fún wọ́n múlẹ̀ fún ìyá Mohbad àti Wùmí ní ilé ní àárọ̀ ọjọ́ náà pé òun ló fi pẹ́ òun ló fa pípẹ́ tí wọ́n pẹ́ kó tó di wípé if possible kó jẹ́ wípé ibẹ̀ ló ti rí gèlè Fọláṣadé tán sọ yẹn gan ilé ìyá Mohbad ni tọ́lọ́dọ̀ rẹ̀ ní Fọláṣadé wà ọ̀dọ̀ ìyá Mohbad ní Fọláṣadé wà kì í ṣe Lẹ́kí ọ̀dọ̀ ìyá Mohbad ní Fọláṣadé wà ó ṣe pé ní àárọ̀ ọjọ́ yẹn ibẹ̀ ló ti padà rí gèlè tó ta mọ́ rí ibẹ̀ náà ti mú Wùmí lọ bẹ ìyá Mohbad wọ́n bẹ jòsí náà wọ́n bẹ ìyá Mohbad gidi gan ni wọ́n ní pé ìgbà tán bẹ ìyá Mohbad tí wọ́n ní pé àwọn máa fún lówó wọ́n náà máa fún lówó pé ìyá ò ní jẹ́ kó má wọrí wọ́n ní kí Wùmí bẹ́ẹ̀ Wùmí dẹ̀ bẹ ìyá Mohbad gidi gan allegedly wọ́n náà múlẹ̀ fún àwọn méjèèjì wọ́n múlẹ̀ fún ìyá Mohbad àti bẹ́ẹ̀ ni Sister Tenny Ìkòròdú ló ti kọ́kọ́ ṣẹlẹ̀. láftà yẹn allegedly Mr. Mọ́tọ́sọ allegedly wọ́n náà forward 50 million naira sínú àkáǹtì ìyá Mohbad allegedly according to the source wọ́n náà fún ní 50M allegedly ni mo sọ fún yín wọ́n náà fún ní 50 million ní àárọ̀ ọjọ́ náà pé bó ṣe múlẹ̀ yẹn tán tó gbà tán wọ́n náà dẹ̀ forward owó yẹn fún ó gba wàṣọ ó gba 50M ní àárọ̀ ọjọ́ tí wọ́n sin ọmọ rẹ̀ wọ́n ló gba owó wọ́n níbẹ̀ ló ti sọ pé kódò máa dúró ti ẹnì kankan gan tó bá sọ pé òun fẹ́ gbógun tì àbò òun fẹ́ bàjà òun máa make sure pé òun dúró ti Wùmí ń tẹ̀ fi rí tí ìyá Mohbad ṣe ń gba wájú gbẹ̀yìn nìyẹn ṣé ẹ rí ìyá Wùmí níta ṣé ìyá Wùmí bẹ ní ìta ìyá Wùmí ò sí níta lẹ fi rí pé ìyá Mohbad ń gba wájú tán bá ti sọ pé báyìí ẹ rí pé ìyá Mohbad ni wọ́n ń tì síta tó máa defend Wùmí àdéhùn tó ṣe níjọ́ àtàwọn mọ̀lẹ́ ni kódà ìgbà tí wọ́n tètè rí òkú Mohbad Joseph Aloba ń wá ó rán èèyàn tó dàbí pé wọ́n ló rán èèyàn kan ó dàbí pé wọ́n ní Jòsí rán èèyàn kan ló rán má padà lọ gbọ́ voice yẹn tí ọmọ yẹn send sí mi gbogbo voice ọmọ yẹn gbogbo information yẹn máa lọ tún kà máa lọ tún gbọ́ máa lọ wo tún fídíò yẹn gbogbo bọ́n ṣe rìn fídíò tán send sí mi gbà yẹn gbogbo ìgbà tí wọ́n ń jáde kúrò nínú ilé tán jáde kúrò nínú ilé ìyá Mohbad gbogbo ìgbà yẹn tí wọ́n ń gbókù bọ̀ gbogbo ẹ̀ ní màá fi wọ̀nyí ní màá lọ tún wò. Jòsí rányàn sẹ́wọ̀n pé lẹ́kẹ̀ẹ́ta ni Jòsí wà wọ́n wá ń retí kó yẹ kán ti gbé òkú Mohbad dé sí burial ground yẹn wọ́n rí wọ́n ní Jòsí pé èèyàn kan wọ́n ní Jòsí ló wá rán ẹni yẹn pé kó lọ wò pé bo ni wọ́n gbé òkú Mohbad sí ó dà pé náà fi trace débẹ̀ náà fi mọ̀ pé ibi tí Wùmí wà pé Wùmí gangan ló ń dá òkú dúró Wùmí ló ń dá òkú Mohbad dúró torí wọ́n náà ń wá Wùmí náà kiri gbà náà ẹ rí pé pátápadà máa gbé òkú dé Wùmí gan ẹ rí pé ó padà dé létà ní last wọ́n gbé òkú yẹn pa wọ́n gbé òkú yẹn síbì kan wọ́n ò fẹ́ kí òkú yẹn débẹ̀ kú Wùmí wọ́n gbé dé fi kọ́kọ́ sáré lọ sí àwọn iṣẹ́ yẹn níbi tán ti lọ ṣe ó possible pé ibẹ̀ gan ló ti rí gèlè Fọláṣadé olórí burúkú tẹ̀ sọ yìí gèlè Fọláṣadé ó possible maybe I'm not sure but maybe ibẹ̀ lọ́dọ̀ ìyá Mohbad ló ti máa rí gèlè yẹn ibo ló ti rí gèlè Fọláṣadé mú sànjọ́ ń gbélé ni ìgbà tó kúkú tán lọ bẹ̀
tí gbogbo wọn ṣe ibẹ̀ ló ti rí ní àárọ̀ ọjọ́ yẹn ilé ìyá Mohbad ni ọ̀dọ̀ ìyá Mohbad ló ti rí gèlè Fọláṣadé ṣebí Fọláṣadé nínú báàgì olórí burúkú ara rẹ̀ ọmọ játijàti olójú dúdú yẹn ṣe bó sọ fún yín nísìn pé inú báàgì ló ń fi gèlè sí báwo gbà tó ń padà ń wá káàkiri tó máa rí lórí ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ibẹ̀ náà ti fún pé kó yá kọ́kọ́ dáàbò lójú kan máa mú lọ sí Bẹ̀rẹ̀ Grand onira gbá fún yín ẹ tún pé wá ìyá àǹtí rí ó ṣẹlẹ́yà ìwọ̀gbọ́n ṣẹ̀sìn gbogbo fọ́tò títí ẹ fídíò rẹ gbogbo orí burúkú rẹ tó ṣe náà ló wà náà fún èmi náà gbogbo ẹ̀sìn rẹ Ṣadé ó máa ṣẹ̀sìn kú ni bàbá Liam gbé fún wa ọtí náà ọmọ bàbá Liam níbẹ̀ pé burúkú bá Comfy àti àwọn jòsí tì ìyẹn sọ pé orúkọ tó wà nù pásítọ̀tì Liam ó lòún mọ̀ ó lẹ́fídẹ́ǹsì ni ṣe ní kó fún yín bóyá yẹn gòtì ẹ̀ tí jòsí ò bá lè sọ àlè tó pọmọ Fọláṣadé lòun mọ orúkọ bàbá ọmọ tí bàbá tán fi síbẹ̀ bóyá tó bá tiẹ̀ lè fún wa ní orúkọ bàbá ọmọ bóyá àlè tẹ̀ ń wá kiri DNA tẹ̀ ń sunkún kiri bóyá kò bá ṣe mọ̀ pé Ṣadé gan forí ké pé mọ̀ pé ń ga Comfy èpè ń jà wọ́n tìrantìran ni ó ń ja Ṣadé fúnra rẹ̀ torí Ṣadé náà mọ àlè ó mẹni tó lọ ọmọ ó mọ bàbá ọmọ ó ti sọ fún wa pé òun mọ̀ ó yá gbẹnu sókè. Bá tún mú fún ojoojúmọ́ ni mo máa ń pè wọ́n mo máa ń bẹ̀ wọ́n ni o mi mọ̀ pé wèrè ṣì wà lórí wọn. ó ń gbá lórí wo mọ̀ pé ó ń gbá lórí jòsí ni ó ń gbá lórí jòsí ní wèrè lórí ká má parọ́. mo fún bá tún gbà kí ló ṣẹlẹ̀ wà ó ní tí o mo ní mo máa gbọ́ nǹkan kan báyìí ó ní òun lòún sọ mo ní ìbájọ́ ọmọ àlè mo ní báwo ni ìyá mi ṣe jọ ọmọ àlè ó ní òun ti ẹ̀rọ bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n àwọn èèyàn ló bọ́ òun láòtú ẹ̀. ẹ jẹ́ ká ṣàlélúyà o ọmọ ìjọ mi aleluya o sórí Ṣadé tó bá múnú bí mi àwọn ègún tó wà nú Bíbélì pọ̀ o torí ó ní mo gba owó ó nítorí pé mo gba owó ni mo ṣe ń sọpọ́tì Wùmí kò dẹ̀ síbi kankan tí mo fi sọpọ́tì Wùmí ju pé mo bá yẹn analyse ọ̀rọ̀ tẹ́ ẹ sọ jáde ni mo analyse mo dẹ̀ ní kò kàn mí analysis ti lèmi kò kàn mí lórí ọmọ kan ọmọ àlè Wùmí ìyàwó ni Wùmí ò kìí ṣe ìyàwó is none of my business ikú tó pa Mohbad ni mo need kò kàn mí èmi ò jà fógún kò kàn mí lórí owó torí owó tí mi nígbà bẹ́ẹ̀ tí ó kàn mí owó tí ò ṣe tèmi mo ń stress làágùn ni kí n tèmi àti máa ń jà ìfogún gbógun bá fẹ́ lọ kó lọ kò kàn mí anybody can kó ogun àní ikú tó pa yẹn àṣírí ikú tó kú yẹn lèmi fẹ́ jẹ́ lèmi ń jà fún sórí tí bá gbé sáàmù fún ọ àwọn sáàmù èpè wà nù sáàmù gan tó pọ̀ lóríṣiríṣi sọ̀rọ̀ evidence ọgbọ́n tá àti ẹ̀wí ó ní nígbà tí jòsí sọ pé ọmọ àlè ó lóun wá sọ fún pé ṣé bá a jọ wà ní kí ló tẹ́ pé ọmọ ní ọmọ àlè ṣe bẹ́mi àti yín jọ wà ní bàbá ṣé bẹ́ẹ̀ jọ wà ní ó ló wá sọ pé òun sọ bẹ́ẹ̀ wípé òun sọ ni but àwọn èèyàn ló bá escalate ẹ̀ àwọn èèyàn bá ń sọ di ní ńlá òun sọ òun kàn yọ sọ ni àwọn èèyàn bá ń sọ di ní ńlá ìyẹn túmọ̀ sí pé nǹkan sọ yé wọn pé kò ṣe bá sì rí lọ́rọ̀ ẹ̀ sọ wá yẹ kẹ́ ẹ sọ síta sọ yẹ kẹ́ ẹ sọ síta ọkọ mi olówó orí tẹ́ni sọ́ọ̀nsùn ni fọlá jẹ́ ká pẹ́pẹ́ dẹ fọkànfọ́ jẹ́ ká pẹ́pẹ́ dẹ Fọláṣadé olójú dúdú. bí kì í ṣe báwọn tó ń ṣe pé ní ẹgbẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ló bóun láàdù ẹ̀ ayé láòdù pé ọmọ àlè ibi tí mo ti wọ̀ nìyẹn. ibi tó ti wọ̀nù wọ́n bá láòdù ẹ̀pọ̀ máa lè ní ibi tó ti wọ̀nù tíjà ti dé táwọn tí ń jòsí àwọn tí ń Wùmí náà ti bẹ̀rẹ̀ sí nílò ìyá Mohbad fi máa tákù jòsí ẹ mọ́ dé gbàgbé pé ìyá Mohbad ń ro gbogbo ẹjọ́ tí jòsí bá ń sọ ó ń rò fún àwọn Wùmí ó ń rò fún àwọn Wùmí o kódà ẹjọ́ tí ìyá Mohbad ń pe jòsí yẹn ó possible kí àwọn Wùmí wà ń bẹ̀ ńjọ́ náà kí gbogbo wọn wà ń bẹ̀ pé só yẹ kí ẹ sọ báyìí ń tán fi ń lò láti fi máa tákù jòsí ibi tí ó ti sọ tírélà sáàrin wọn nu. máa pè wọn ọmọ àlèkè gbogbo ẹ ti dàrú wọn máa ṣe ti ṣáàbù ọfẹ ṣe àti mo ti bẹ̀ wọ́n ní ibi tí mi tí wá tún wá ń bẹ̀ wọ́n ní pé bàtà lọ sí court bàtà dé court àbáwọn ní èmi ò lọ sí court wọ́n gbé àpáǹtì bóyá eléwé ẹran lọ́kọ́kọ́ á gbé àwa lọ
èmi àti wọn mi wá gbé wa kúrò lé wọn gbé wa lọ sí eléwé ẹran pàǹtí wọn gbé wa lọ sí pàǹtí pé ká lọ kọ statement ṣùgbọ́n ká tó lọ sí pàǹtí a lọ síbi kan ní Ìkẹjà mo ti bá Jòsí àti ẹ̀gbọ́n ẹ̀ àti Alọ́ládé níbẹ̀ àwọn kọ statement níbẹ̀ wọ́n wá sọ fún pé àwa ti late kan tó gbé àwa dé ní ìkú mọ́bí tó ń gbé wa wọ́n ṣàwá gbé wa ń lé ní mímọ́ kankan pé ká ṣàníṣù pé Jòsí ti kó wa lọ sí police station o pé ká wá lọ rojọ́ ìgbà tá a débẹ̀ tó tọ́ mo bá Alọ́ládé mo bá ẹ̀gbọ́n ẹ̀ first born màmá wọn òwò àyẹn wà ní Kẹrẹ mo bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá sọ fún wa pé àwọn ò lè dúró síbí báyìí wọ́n wá gbà wá lọ sí pàǹtí àti làwọn ti wá lọ ṣe kọ statement àti ìgbà yẹn mo ti rò pé ṣé nǹkan míì ti ń ṣẹlẹ̀ ni ṣùgbọ́n kó tó di ọjọ́ yẹn. bẹ́ẹ̀ ráwọn ẹbí kẹbí lórí ogún orí ẹ rí i pé jà ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ bá gbọ́ dáadáa Jòsí ti gba ẹ̀bẹ̀ ẹni bá gbọ́ analysis ìyá Mohbad Jòsí ti gba gbogbo ẹ̀ bọ̀gbà tó di bí ológun dé olówó tán ní pé kán wá gbé wọn bọ̀ torí pé ìyá Mohbad ti ṣáájú Jòsí dé ọ̀hún ni Jòsí fi bínú bọ̀ Jòsí sọ nínú ọ̀rọ̀ títí ẹ̀ pé wọ́n náà ń bọ̀ wá gbé òun bọ̀ tóun wọn wá mọ̀dàrọ́sà wá purọ́ wípé ara wọn ò yá wọn wá gbé òun lọ́bẹ̀ mọ́ n tó bí Jòsí inú náà nù wọ́n da Jòsí wọn padà gbé Jòsí mọ́ àwọn ti bí ti jẹ́sẹ̀ pé ẹ jẹ́ ká gba sẹ́gbẹ́ kan kò kúkú lẹ́ni tó bẹ̀ gbàjà fún àwọn ti bí rò wípé gbà tí gbogbo aráyé tó ti pèlò lé lórí tí gbogbo èèyàn ti ń ṣépè fún Jòsí tí gbogbo èèyàn ti sọ pé òun ló pọ̀ ọmọ rẹ̀ tí Jòsí ò ti lè jáde mọ́ wọ́n ti rò pé òun ló máa ronú kú Jòsí kò dẹ̀ ṣàdúrà fún olóore rẹ̀ tí ń ṣe tẹ́ni ọmọ ológo tó yọ kúkú lórí rẹ̀ fídíò tí mo gbé jáde lásán ló yọ kúkú lórí rẹ̀ èmi nìwọ sọ pé mi gba owó tí n bá fọwọ́ mi gba owó láti díù pẹ̀lú ẹ kí ìbínú Ọlọ́run kó délé mi lórí láti máa sọ pé kí n fi bá ẹ wí tí anybody bá pè mí rí tó fún mi ní owó ẹni owó ni mo sọ yálà náírà pánsì dọ́là láti fi lè bẹ́ ẹjà tàbí láti máa fi takò ẹ tàbí láti fi àtàkì ẹ even láti gbowó lọ́wọ́ Wùmí pé kí n máa bá ẹni gbogbo yín jà gbogbo èpè tẹ́sẹ́ tó wà lórí ọmọ yín tẹ́sẹ́ fún gbogbo àwọn èèyàn pé tó ń fòkú ọmọ yín pawó ló máa ṣe mọ́ mi lára bọ̀ pé mi ò gba owó lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n tó bẹ ní òye tèmi tí mo rí nínú ọ̀rọ̀ yín ni mo analyse gbogbo èpè tẹ́ ẹ forí mi ṣẹ́ tọmọtọmọ tí Kànfí ó jáde tí Jòsí ó jáde yóò ṣẹ mọ́ àwọn ọmọ yín tó kù nílẹ̀ eléyìí tó dáa jù nínú àwọn ọmọ yín ló máa forí gbé gbogbo ègún yẹn àti Fọláṣadé tó ń ṣépè àti Ṣadé fúnra rẹ̀ ó máa forí gba ègún àdàbí tí n bá fọwọ́ mi gba owó wípé kí n fi máa bá yín jà lókù mi ilé yóò gift mi o bọ̀ pé owó pé bá mi lọ máa tẹ̀sí Jòsí lójú tẹ̀sí Kàrímọ́ lójú tẹ̀sí ìyá Mohbad lójú tẹ̀sí Wùmí lójú bọ̀ tí ò sí yẹn bẹ́ẹ̀ tẹ́nibọ́dì ò fún mi lówó tẹ̀sí yẹn lójú tẹ́nibọ́dì ò fún mi owó lọ máa bá yàn jà lọ máa bá lágbájá jà wọn è gbèrú nǹkan bá ń déwájú mi mẹ́ntán ń pè ń tẹni àbórí yín ti dàrú ni tẹ́ni ti rọ̀ tẹ́ni ò jà mọ́ Ọlọ́run mi ìjà mọ́ mo ti ń dàgbà mo ti fi sẹ́ láwọn ọmọ lọ́wọ́ àwọn ọmọ tí mo fi sẹ́lé lọ́wọ́ ni bí irú Kànfí yẹn mo ti fi sẹ́lé lọ́wọ́ torí ọmọ ni Kànfí jẹ́ torí tán máa ń sọ pé ìgbà tí Kànfí join Justice for Mohbad fídíò mi ni Kànfí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ Justice for Mohbad bí n bá ti ń ṣe show báyìí fídíò mi ni Kànfí máa ń stream anything tí n bá post ní fídíò Kànfí máa gbé tó máa lọ post sọ́dọ̀ ẹ̀ ọ̀gá ni mo jẹ́ sí Kànfí I'm a boss ọ̀gá ẹ̀ ni mo jẹ́ nígbà tèmi ti ń sọ ọ̀rọ̀ yálà ya Kànfí ìyá rẹ̀ gbígbẹ̀ yẹn kò tí máa mí bẹ́ẹ̀ ni nígbà táwa ti ń sọ̀rọ̀ táwa ti ń ké táwa ti ń pariwo aláàjì sọ̀rọ̀ mọ́ èmi ti fi sẹ́lé Kànfí lọ́wọ́ bọ̀tara àwọn sẹ́tí mo dẹ̀ fà lé lọ́wọ́ kò síbi tèmi ti ń gbé ọmọ ṣépè mi gbé ọmọ lọ́mọ ṣépè mi gbé fọ́tò ọmọ lọ́mọ kí n máa ró èpè lọ́mọ lọ́mọ lórí kí n wá gbé fọ́tò èèyàn I don't block people kí n gbé picture wọn no èmi máa ń ṣiṣẹ́ neat ni but mo ti fi gbogbo aláriwo yẹn mo ti fi láwọn ọmọ lọ́wọ́ bí Kànfí náà ní ọ̀gá lólò ìyá wọn mo ti fi lé lọ́wọ́ so ìwọ tó dẹ̀ jẹ́ Ṣadé náà tó fẹ́ ìwọ náà lè join wọn o lè join tíìmù Jòsí kó máa gbèjà orí ẹ̀ burú kémi wọn máa bá ẹ ń pariwo ṣé etí ẹ di pẹ̀lú àwọn ọ̀rọ̀ táǹtì ẹ sọ ẹ rí wípé owó náà ń jà sí ẹ wo bí tó fàjà wọn ẹ rí pé ogún nígbà tí lọ́ọ̀yà dé ọ̀rọ̀ lọ́ọ̀yà tó ń pè wọ́n nígbà tó fẹ́ pín ogún ẹ rí pé ibi tíjà ti ṣẹlẹ̀ nìyẹn ìgbà yẹn ni Jòsí sọ pé ọmọ àlè ni Liam ọmọ àlè kan nínú first note tí ìyá Mohbad sọ jáde ó lọ́mọ kan ò lè mọ bá ń dun ogún
torí wọ́n fẹ́ kí Liam kan fi gba estate Mohbad jáde kan fọmọ yẹn gbà ohun tó fa ìjà nìyẹn lẹ́gbọ́n tí ìyá Mohbad sọ jáde lẹ́nu bíbá pé ó ní ọmọ àlè ní ọmọ àlè bí báwo ó lọ́mọ àlè ní ohun tó fa ìjà wọn lẹ̀ ń wò yẹn ogún ló dájà lẹ̀ torí Jòsí nìkan fẹ́ dájẹ́ Wùmí náà dẹ̀ fẹ́ dájẹ́ ó lè ní Jòsí ó lè ní Wùmí ọ̀kánjúà greediness ara Wùmí òun ló kó bá Wùmí dè ní mi ò dẹ̀ tún ní bí àwọn olórí burúkú tán wà lẹ́yìn Wùmí tán fẹ́ kí Wùmí nìkan kó da ogún dẹ́gbà tán mọ̀ pé Wùmí ní tán mọ̀ pé Mohbad ní ẹbí tán mọ̀ wípé àwọn ẹbí rẹ̀ orí rẹ̀ náà rí láìlé lórí wọ́n mọ̀ pé Mohbad òun ló ń tọ́jú àwọn ẹbí ẹ̀ àwọn òbí rẹ̀ tó nìkan tó wáyé pé wọ́n fẹ́ mú ogún ọmọ ọlọ́mọ tó fẹ́ wà mọ́ ya aláyà kẹrìmọ̀ aláyà bí òkè ẹ̀rìmọ́ lórí burúkú ọmọ àgbákò ó fẹ́ dá nìkan jókòó tí kò dẹ́ lórí ogún tí ì ṣe tiẹ̀ owó tó ṣiṣẹ́ fún tó fẹ́ máa dájẹ́ ọmọ ọlọ́mọ bẹnu mọ́ síwájú ibi tẹ́ ẹ ràn lọ ẹ ti ràn lọ àrùn àrèmábọ̀ ó wá fẹ́ jókòó tì ṣé ò mọ̀ pé olóbì ibi tíjà ti dénú ogún ló dájú olórí burúkú nílẹ̀. tí Jòsí tí mò ń pe Jòsí èèyàn kan mo láìkí máa yẹn ó dúró pẹ̀lú ọmọ mi ní láti dárúkọ ẹ̀ sìn torí mi fẹ́ káwọn èèyàn mọ̀ pé òun wà ní kí ló ń ṣẹlẹ̀ dájú promise wá síbí báyìí wọ́n á ní àtà ló máa gbèjà wa báyìí ká ló máa ṣàánú wa lórílẹ̀‐èdè yìí ká ló máa lọ pé báyìí èmi sì ń sọ yẹn máa ló wá sọ pé kí n pe bàbá Fálànà bí mo ṣe pe bàbá Fálànà nìyẹn bí mo ṣe pe bàbá yẹn ní pé báyìí ṣáàkì wọ́n ní pé kí n máa wọrí pé àwọn ń pè gbogbo ẹbí wa pátápátá bàbá ìyàwó àtàwọn àtàbúrò àtẹ̀gbọ́n wípé àwọn làwọn dúró fún wa pé ká má wọrí wọ́n sọ àwọn bí èèyàn bíi 4 tó ti pe àwọn wípé àwọn gbọ́dọ̀ sọpọ́tì ọ̀rọ̀ yìí láti jà fún wa bí mi ṣe mọ bàbá Fálànà tèmi nìyẹn o mi mọ bí. níjọ́ tí Kẹ́rìmọ́ sọ wípé tó ń béèrè question lọ́wọ́ bàbá Fálànà pé tó nígbà tí àwọn dé ibẹ̀ tí àwọn dé òun Wùmí àti ìyá Wùmí tí wọ́n lọ bá Fálànà ó ní Fálànà sọ wípé òun ti bá ìyá ọkọ rẹ̀ sọ̀rọ̀ tán sìn pé òun ti bá ìyá ọkọ rẹ̀ sọ̀rọ̀ tán wípé òun wá wọ́ndà pé báwo ni Fálànà ṣe mọ ìyá Mohbad ọ̀rọ̀ yẹn ni ìyá Mohbad sọ bí báyìí tí Kẹ́rìmọ́ náà bá listing èèyàn kan ló fò ní nọ́mbà èèyàn kan ló ní pé kó lọ bá Fálànà ìyẹn mi pé ìyá Mohbad nítorí pé wọ́n rí pé Jòsí ti dàìfáàtì ọ̀rọ̀ ó ti change ọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ pé wọ́n ní káwọn lọ máa kọ statement Jòsí gbé wọn lọ́bì kan bọ̀ tán pẹ́ dé ni wọ́n fi padà gbé àwọn lọ sí pàǹtí ó dẹ̀ káwọn kan lọ sí eléwé ẹran wọ́n wá láwọn kan lọ sí pàǹtí ló fi dá wọn padà sí pàǹtí so therefore wípé káwọn lọ kọ́ bẹ̀ ibẹ̀ lẹ́rú ti ń bá ìyá Mohbad pé táwa ló fẹ́ jà fóun báyìí pé ó dà pé kéèsì yìí ti fẹ́ le náà fi ní kan lọ bá Fálànà òun ò fẹ́ dárúkọ ẹni yẹn ara àwọn tó ń ṣe yín náà ló ń gbà yín àwọn tó ń ṣe yín náà ń fún yín ní ọwọ́ àwọn náà máa rán wọn ti bí náà rán wọn lọ so that kán lè fi kanta ti Jòsí ó yá. àwọn ṣe bàbá yìí wá béèrè pé nọ́mbà wọn wípé kí n fún àwọn ní nọ́mbà wọn wọ́n wá ní pé máa fún wọn ní nọ́mbà wọn pé máa sẹ́ndì nọ́mbà wọn sí wọn. ọjọ́ kejì ni mo tún wá gbọ́ pé wọ́n sọ pé wọ́n wù mí lọ sí ọ̀dọ̀ bàbá Fálànà mi ò mọ̀ pa ẹ̀ mi mọ̀. ọ̀rọ̀ yẹn ni Kẹ́rìmọ́ ń sọ ń jò ní tí Kẹ́rìmọ́ ní àwọn débẹ̀ so ti wá gbọ́ nísìn pé ìyá Mohbad náà ń sọ fún yín nísìn pé wọ́n lòun padà gbọ́ níjọ́ kejì pé ẹ̀yin náà tún lọ bá kílẹ̀ ẹ̀yin náà ń wá ká ẹ̀yin tẹ́ẹ̀sì jàǹbá fọ́mọ ọlọ́mọ tán tẹ́ẹ̀ lu ọmọ ọlọ́mọ pa according to ìyá Mohbad tẹ́ẹ̀ lu Mohbad pa tẹ́ẹ̀ tún wá rescue wẹ́ná ẹni tó bá jẹ́ kidnapper aya killer irú pọ́n bá máa wọn Boko Haram sí Boko Haram náà máa gba lọ́ọ̀yà ẹ̀jẹ̀ rẹ́rìn fún Nàìjíríà Boko Haram ti ń pààyàn kiri nínú igbó òun náà wọ́n bá padà gbé òun náà gba lọ́ọ̀yà tí ó jà fún ìyẹn náà wà òkè. gbà tó lọ ọ̀rọ̀ tèmi sọ kò sẹ́ni kankan tó mọ̀ gbà tí mo sọ èmi àti bàbá jọ sọ̀rọ̀ mi ò lè sọ fẹ́ni kankan jọ àwọn méjì táwọn àgbẹ̀ yẹn lọ ọ̀tí bàbá yẹn ti wá sọ sí mi sọ yẹn ọkàn ti tèmi ti balẹ̀ bọ́n máa pe bàbá wọn nígbà tí mọ́ọ̀mù náà dọ́dọ̀ bàbá wípé bàbá sọ wípé kàn fún kí mọ́ọ̀mù fún àwọn nọ́mbà bàbá Mohbad ipò wọn fún mọ́ọ̀mù wá fún bàbá ní nọ́mbà bàbá Mohbad bàbá wá pe bàbá Mohbad dá bàbá lóhùn bàbá pè wọ́n lẹ́ẹ̀mẹ́ta wọ́n sọ fún báwọn ti pè wọ́n lẹ́ẹ̀mẹ́ta wípé wọ́n dá wọn lóhùn ìgbà tí bàbá tí Jòsí máa dá wọn lóhùn Jòsí mú ànádá lọ yà mí
lọ dá bá lọ́ọ̀yà ni ìdòsí tó lọ mú bá lọ bá bàbá àárín òye mi. tí ò yẹ ọmọ ẹ̀jẹ̀ ńlá fún according to Josi bó ṣe ṣàlàyé fún èmi Tẹ́níọlá ọmọ ológo ní 2023 ó ní bàbá Fálànà pé òun gbogbo ẹ̀ Josi ò láṣìírí iṣẹ́ Josi ló sọ fún èmi fẹnu ara rẹ̀ sọ fún èmi ní 2023 tí n bá parọ́ ọmọ ẹlẹ́dàá ṣe ìdájọ́ ó ní bàbá Fálànà pé òun torí èmi gan sọ mo ní bóyá kan lọ bá lọ́ọ̀yà Fálànà tẹ́mi ò tiẹ̀ tí mo ní bóyá kan lọ bá bàbá Fálànà kankan bẹ́yẹn ó ní bàbá Fálànà náà ti wá ó ló ti pè òun ó wá ní ìgbà tí wọ́n pè òun ó ní lọ́ọ̀yà Fáládé ó lóun sọ wípé tí bàbá bá fẹ́ bá ń sọ̀rọ̀ lọ́ọ̀yà òun tó ń ṣe Fáládé ó máa wà bẹ́ẹ̀ bàbá Mohbad ò lọ bá Fálànà ilé náà wà ó ń sọ fún bàbá Fálànà fẹ́ wá rí Josi ni ó ló fẹ́ wá rí òun wá sọ pé ní tí wọ́n bá bẹ́ sọ fún òun lọ́ọ̀yà òun máa dúró síbẹ̀ yẹn Fáládé lọ́ọ̀yà tó kọ́kọ́ lé lọ yẹn ni o ṣé Fáládé ni ó dẹ̀ pé Fáládé lòun wípé ó máa wà níbẹ̀ n tí bàbá Mohbad Fádilé thank you Fádilé ó dẹ̀ sọ wípé àṣírí ni gbogbo nǹkan tó ń fẹ́ bá sọ bọ̀ bàbá Mohbad wá sọ wípé Fádilé máa wà ń bẹ̀ anything tó bá fẹ́ sọ ó dẹ̀ wípé nǹkan tí Fálànà fi pè padà mọ́ nìyẹn tí ò fi bá sọ̀rọ̀ mọ́ nìyẹn ṣé wọ́n bàbá Fálànà kò introduce ara rẹ̀ àsìpé lọ́ọ̀yà fún wọn àwọn dẹ̀ ti rí wípé ìyàwó Fálànà òun ló ń jà fún Wùmí ẹ má gbàgbé pé Fúnmi Fálànà ìyàwó bàbá òun ló support Wùmí òun ni lọ́ọ̀yà Wùmí nígbà yẹn bọ̀gbà tásìrí yẹn tún tí gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo òun nìyàwó withdraw sẹ́yìn ni wọ́n lọ gbé fún ló fi di pé ojú bàbá ló wá ń ta pàtó tún wá di wípé ojú bàbá tún wá ń ta náà fi fà sẹ́yìn náà fi gbé fún lọ́ọ̀yà Kàbírù elétí ehoro náà ìgbé sí fún lọ́ọ̀yà Kàbírù elétí ehoro wípé kọ́mọ̀ bá máa dráàgì bàbá màmá Fálànà gangan tí ń ṣe Fúnmi Fálànà ní lọ́ọ̀yà Wùmí torí òun news kọ́kọ́ gbé jáde nígbà yẹn òun ló dúró fún Wùmí gangan ìmàmá ló dúró fún Wùmí that is what tó fi jẹ́ pé chimba ẹ mọ̀ pé màmá àti bàbá òun ló ní chimba wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni torí pé Fádilé ó lóun bàbá Mohbad ní Fádilé máa jókòó tí bàbá Fálànà bá fẹ́ bá a sọ̀rọ̀ ohun tí Fálànà ṣe yẹra nu tó fi wò pé òun fẹ́ sọ̀rọ̀ wọ́n ló fẹ́ ohun tí bàbá fi sún sẹ́yìn nù. wọ́n bá ta wá lọ sí kóòtù adé kóòtù ní Ìkòròdú Josi ti ń sọ̀rọ̀ káwà tó débẹ̀ ṣáà ń pínlẹ̀ Mohbad lèmi wà àti ilé Mohbad ni wọ́n ti wá kó àwa wá sí kóòtù. tí ìbá ṣe pé oyè òpònú ilé ọmọ ẹ ṣé ilé ọmọ èèyàn lèèyàn ti ń sopó ṣé èèyàn máa ń sopó ilé ọmọ ṣé bọ́mọ ẹ gbalé fún ẹ ó gbalé fún ẹ ò lè dúró nílé ẹ olùfún gbogbo ọ̀sẹ̀ bíléèmù ẹbí Ṣadé olórí burúkú yẹn ọmọ òṣì ẹ lára gbígbẹ yẹn ni ló kó bọ tí ò bọ sọ̀rọ̀. tó sì sọ pátápátá iṣẹ́ ni mo lanú lẹ̀ báyìí àyà mi ń já pé ṣé nǹkan táwa ṣe kóòtù lélẹ̀. àyà ni ó jà pa òní yẹ òní ra gbá fún ẹ lọ́rùn bíi ọrùn àgùnfọn kí láyẹ ń já fún pé Josi ń tú àṣírí ẹ̀rù ti bà pé aṣọ ẹ̀jẹ̀ tó ń fọ̀ ìmùlẹ̀ tó ń mu ṣé wọn ní kó ń wá rojọ́ báyìí bóun ló ṣe fẹ́ ṣe báyìí ẹgbọ́n tó sọ ó láyà àyà ni ó jà ayé ò tí máa jà ọ́ padà rìn lọ ni. ṣé pé mo mọ̀ ní tí bó ti gbowó. ọ̀rẹ́ bí Josi wá sọ láì níwájú. ẹ rí nǹkan ọ̀rọ̀ ẹbí ni Josi wá àwọn nǹkan náà ń kọ́ńtró Josi kán ní kó náà máa sọ bẹ́ẹ̀ àwọn nǹkan náà ń kọ́ńtró gbogbo yín olórí gbogbo yín burú nù ràn yín ẹ rí pé oníranù nìyín ṣé ikú tó pa ọmọ yín lẹ́jọ́ tẹ̀ rò fún wa ikú tó pa Mohbad lánìí ẹ wá rò fún wa ẹ wo bẹ́ẹ̀ sí stress brain wa Ọlọ́run ó stress yín Ṣadé Ọlọ́run ó stress yẹ ọ̀run dọ̀ láàmú bó ṣe dà bẹ́ẹ̀ ṣe dà mí láàmú nínú ẹbí yín tí mi ìbá yín pọ́n láti ìpọ́n kankan lápá kan lá nígbà tí Mohbad méèkì owó tẹ wá fi kú rẹ̀ tẹ̀ jẹ́ kémi sùn ọ̀ ní nísìnyí Ṣadé olórí burúkú ọmọ àlè rẹ̀ èmi nìwọ fẹ́ bú kò ní yẹ. òkú jẹ́ àti gbà yẹn mo ti wá ra dákẹ́ máa pọ̀ ẹ wá jẹ́ ká lọ ṣe DNA tí ẹ fẹ́ ṣe ó ní tí tóun bá gba owó. ẹ jẹ́ ààrẹ rẹ̀ járe ó lóun pe Josi according to ìyá Mohbad ní òun pe Josi wípé ó yẹ ká lọ ṣe DNA test wọ́n ní Josi ní láyé àfi tóun bá gba owó wọ́n fi ṣe yín ni ṣé bó o ní DNA test lẹ fẹ́ ṣe ọ̀tún ní tó o bá gbowó tí o bá ẹ rí pé nínú ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ bí ó sọ èlò ń tẹ́ fi máa because àwọn ẹ̀dá kan wà nínú ayé tó jẹ́ pé wọ́n ju olórí burúkú ìgbà tí wúmà yìí sọ̀rọ̀ ń gbà yẹn wọ́n nírọ́ ló ń pa
but ẹ rí gbogbo tó bá yẹ pé lóòótọ́ Wùmí ló side kò ní sọ gbogbo story ìgbésí ayé ìyá Mohbad ìyá Wùmí gbogbo bí ìyá Wùmí ṣe ń ṣépè fún Jòsí tó mọ̀ pé ìyá Wùmí gan rúdù sí bàbá Mohbad gbogbo tí Wùmí gan ṣe fóun gangan kò ní sọ jáde síta ẹ rí pé ti side Jòsí tó wá sọ ẹ wá nírọ́ ló pa ń bẹ̀ yẹn gbogbo eré tó wọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ nípa Wùmí nípa bí ìyá Wùmí ṣe ẹ sọ pé rọ́ ló pa ń bẹ̀ yẹn ó wá dórí ti Jòsí ẹni rọ́ ló pa kí èèyàn máa ń wá bias náà. I'm not a biased person. I'm a prophet. I'm a prophet. Okay? Bó ṣe jẹ́ nù. Bó ṣe mo ṣáà ti bẹ́ẹ̀ pé kò sọ létà ni àbúrò mi pé kí n kúrò nínú ilé yẹn pé bàbá Mohbad sọ yìí pé inú ilé tí mo wà yẹn bí òun nínú. Ní Fọláṣadé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ yẹn Ṣadé ṣe bí wọ́n lo máa tí rẹ̀ lọ́bẹ̀ tígbà ẹ̀ pọ̀ lọ́pọ̀lọ́ ẹ ti pawọ́ ẹ ti kún tán ṣé Jòsí pé ẹ lórí fóònù ẹlẹ́jọ́ ìyà so Ṣadé ni ó pe ìyá Mohbad ẹ lára gbígbẹ. Bí àwọn tètè bá kúrò níbẹ̀ ó wá pè mí pé kí n wá kájọ wá pàdé ní court ìgbà tí mi dé court mo ṣàlàyé nǹkan tí mo mọ̀ níjọ́ tí máa mọ prime boy ní ọjọ́ tí náírà nà last ẹjọ́ tó nà last wọ́n sọ pé ó lọ shoot orin kan tí wọ́n nà last bí mo ṣe débẹ̀ mo rí prime boy yẹn mi ò lè parọ́ sá mà ẹ̀mí mi sọ pé kí n wo ọmọ yẹn dáadáa pé kí n sọ fún ọmọ mi pé kó má jọ ṣe mọ́ immediately ẹsẹ̀kẹsẹ̀ ni mo pe mọ́ Wùmí mo pe promise mo ní ta nìyẹn wọ́n ní pé prime boy wọ́n ti introduce mi náà sí pé wọ́n mi mú lílé wọ́n ti ń pariwo pé wọ́n mi mú òkìní kọ́ wọ́n mi ẹ̀ tiẹ̀ ṣe gbá wọ́n mi ẹ̀ yọ̀ ọ́njọ́ ṣe gbá wọ́n mi ẹ̀ lílé òun náà mọ̀ ìjọ ẹ̀ ni mo mọ̀ ìjọ egungun mo pe ọmọ mi wọ́n ṣe náà yẹn mo ní ìfẹ́ kí wà tí mo máa ṣọ́ rẹ̀ bí mi láìkí ẹ̀ mi yìí tí èmi kọ́ ni mo dá ṣùgbọ́n mi ò bí mo ṣe rí mo ti rí àwọn. irọ́ ló ń pa o ó jealous ìyá prime boy ni òun tó sọ ni pé ó ní ìyá prime boy fẹ́ Jòsí so ẹjọ́ tó rò tó rán ti sọ bí ìyá prime boy ṣe kí ẹ̀ fún Mohbad tó tóun àti ìyá Mohbad náà tí bàbá ẹ̀dẹ̀ mọ̀ pé everybody tí bàbá Mohbad àti ìyá Mohbad àti bàbá Mohbad àti ẹ̀ bá ti ń ṣe bàbá Mohbad ìyá Mohbad máa ń jealous wọn so ayọ̀ ló ń ro gbogbo ẹjọ́ bàbá Mohbad ló sọ fún mi wípé kódà tí orí ìyá Lọ́ládé ayọ̀ àbí Dayọ̀ ń ló rojọ́ fún ìyá Mohbad pé òun fẹ́ ìyá Lọ́ládé bàbá Mohbad ẹlẹ́dàá mi àdá ọlẹ́jọ́ tí n bá parọ́ mọ́ ẹlẹ́dàá tẹ̀ náà dáadáa mi lọ́jọ́ ìwọ ló ní Dayọ̀ bóun ló ń sọ kọ́tọ̀kọ̀tọ̀ fún ìyá Mohbad pé ẹ̀dá ẹ̀kún ń pè ní kinní náà ẹ̀kún mọ̀ bóyá ìyá lè yà tí mi ìyá kọ́ mi ìyá kinní kan ẹ̀kún mọ̀ bóyá ń fẹ́ra wọn bóyá wọ́n ṣe kinní kan Dayọ̀ ló sọ bẹ́ẹ̀ n tí ìyá Mohbad ṣe ń bínú nìyẹn sí ìyá Lọ́ládé torí wọ́n máa jọ ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ so gbogbo àwọn ẹjọ́ wòròwòrò yẹn gbogbo àwọn tí Jòsí ń jẹsẹ́ wọn Dayọ̀ náà ní ó ń rò fún ìyá Mohbad so níbẹ̀ ẹ jẹ́ apàtẹ́wọ́ fúnra mi ẹ jẹ́ pàtẹ́wọ́. mo wá wọ́n ṣe títí 2 days àjọ wà fún 2 days mo rí bó ṣe ń ṣe sí ọmọ mi mo tún padà lọ bá mọ́ mo tún padà lọ bá mọ́ Wùmí náà bí mo ṣe máa lọ bá ìyàwó ni máa ṣe lọ bá ọkọ. ṣé Mọ́wùmí tí tó yẹ pé ìjà tí wọ́n gan kọjá wàsá tí òun bá ti ń jà bí òun tiẹ̀ máa kú olé ó lọ sóòtẹ́ẹ̀lì ò ní kán pín yà ìyàwó èrè ò ní kán pín yà kan lọ tó yẹ pé tán máa ń bára wọn jà báyìí wọ́n náà máa jura wọn àlùbó lára ni bó bá pẹ́ ni Wùmí máa kúrò olé ló máa lọ sùn sóòtẹ́ẹ̀lì fún 4 days kíyàwó máa lọ sùn sóòtẹ́ẹ̀lì fún 4 days tó dẹ̀ gbọ́mọ dání kì í sí èèyàn kankan ló ń lọ bá lóòtẹ́ẹ̀lì fún 4 days ó ò ṣe ní kán pín yà ń gbà náà oníjẹkújẹ. a sọ pé ọ̀rẹ́ ẹ̀yìn ọ̀rẹ́ àti kékeré wọ́n ṣe pè fún mi nìyẹn mo ní mi láìkì. o ò lè láìkì ẹ wọ́n ló sọ wọ́n pẹ́ lẹ́nu fẹ́rẹ́fẹ́ lórí. mo ní mi láìkì spirit wà tó wọn. o ò lè láìkì ẹ o ò lè láìkì ẹ lẹ́nu ìyá yọ̀bọ̀ ń jealous ìyá prime boy ogun ló mú ọ pé ìyá prime boy tún wò pé ìyá prime boy náà ti ń jẹ torí ẹ mọ̀ pé Jòsí lá ó yáàdì gan Jòsí ò lè ṣe kó má là fúrọ̀ Jòsí ó lè do ehoro ó lè dóbọn ìbọn ihòbọn yẹn Jòsí tó bá rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè tì okó bọ̀ tó bá fẹ́ ṣe n tó fi ń jealous inú tó fi rò pé ìtorí hatred tó ní sí ìyá prime boy ń ló ti sí ọmọ tó fi ń sọ pé kán pín yà. ṣùgbọ́n sọ pé ọ̀rẹ́ àti kékeré. ìgbà tó sí bẹ́ẹ̀ ni. èmi dẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí i ṣé mi ni mo fẹ́ yà wọ́n. ó lè yà wọ́n ó lè yà wọ́n nínú. ṣùgbọ́n kan tí mo rí níjọ́ yẹn mo sọ tí wọ́n bá ti mú òwò akú tán tó wá ní ọ̀rọ̀ prime boy jáde gbogbo àwọn yẹn pátápátá àdúrà sọ fún mi pé
Àdúrà bá mi Òjì gbogbo àwọn táwọn jọ sùn sínú ilé ní ọjọ́ tí ó kù alẹ́ tó máa lọ sí show ó sùn mọ́júmọ́ wọ́n ní gbogbo nǹkan tó bá wọn fà ní pé promise blow pé kò rántí o ìpín ìjà tó bá wọn. so possible kí prime boy tó jẹ́ wípé ó ní Mohbad ló pé òun wá ni prime boy bá wá ń bá Mohbad jà nínú ilé pé prime boy Mohbad blow kò rántí ẹ̀ ṣé Mohbad ṣẹ̀ṣẹ̀ blow ní lójú prime boy ṣé Mohbad ṣẹ̀ṣẹ̀ blow ni ṣé wọ́n jọ sórí pọ̀ náà wọ́n dẹ̀ ti jọ ṣe àwọn nǹkan kan pọ̀ wọ́n jọ máa ń káàkiri tá a dẹ̀ máa ń rí fọ́tò wọn tán jọ máa ń ṣe fídíò wọn bọ̀ ìjà wà láàrin wọn ń gbà yẹn wọ́n jà ìjà wà nílẹ̀ ń gbà yẹn tí wọ́n ní mo fi sọ wípé àwọn ẹ̀dá kan ló wà tí wọ́n manipulate wọn ọlá wípé Mohbad ti kú ni tó bá jẹ́ pé òkú èèyàn máa ń béèrè lọ́wọ́ òkú máa ń wẹ̀yìn wò tó jẹ́ pé ó ní ibi téèyàn rí olóòótọ́ gidi téèyàn ti lọ pe òkú mo fẹ́ lè sọ wípé ó possible kó jẹ́ pé Wùmí gangan ló manipulate Mohbad wípé kó pe prime boy torí pé wọ́n ti ní plan sílẹ̀ torí pé wọ́n ti ní plan mo fẹ́ lè ní òun tàbí àwọn industry god yẹn àwọn ni wọ́n pe Mohbad pé kó jẹ́ kí prime boy máa bọ̀ tó rán ní prime boy àti Mohbad ò sọ̀rọ̀ fún bí some months pé wọn bára wọn sọ̀pọ̀n ní ìjà ó wá kú ọjọ́ wo tó fẹ́ kú ó kọ̀ láti ó kú ló pe prime boy pé kó wá so that wọ́n á lè réèyàn yí òkú wọn lé lórí kí n sọ pé àwọn industry god àbí Wùmí fúnra rẹ̀ pẹ̀lú plan tó ti nà sílẹ̀ kí n sọ pé àwọn ni wọ́n manipulate Mohbad wípé kí Mohbad jẹ́ kí prime boy wá now jẹ́ kó rẹ̀ wá now jẹ́ kó wá now tó rán nígbà yẹn torí prime boy sọ pé Mohbad ló pe òun pé kó wá torí àwọn prime boy gan jẹ́wọ́ now ó láwọn ò jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ wípé àwọn ní issue kan ó ti ṣe díẹ̀ táwọn ti jọ sọ̀rọ̀ ó dẹ̀ pé òun pé kó wá ó dẹ̀ bẹ̀ òun ó ní pé kó má bínú ó wá lè ṣe ní tó bá tiẹ̀ wá níṣùjọ́ yẹn ó lè ṣe yẹn gan lọ́mọ yẹn gan wá ń sọ nínú ilé wípé ó rántí mi léni láti jọ ẹ̀ ṣé ìwọ tó jẹ́ pé àjọ máa ń ṣe láti ilẹ̀ ṣé torí pé o ti wá blow sìn ó wá di wípé o gbàgbé àwọn ò fẹ́ ta sáwọn mọ́ ò fẹ́ ṣe mọ́ èèyàn lè sọ bẹ́ẹ̀ àfọ̀rẹ́ ọ̀rẹ́ lè sọ bẹ́ẹ̀ yín ò mí ìpò kórìíra ẹ̀ ìyín ò mí ìpò hate ẹ̀ ọ̀rẹ́ tí ó pè mí tèmi àti Òjó sọ̀rọ̀ láti bí oṣù bíi 5-6 tẹ́yìn tèmi àti Òjó ọlọ́rọ̀ papọ̀ tó wá kàn déédé di ọjọ́ kan tó kàn déédé pè mí tó ní kí máa bọ̀ wá sínú ilé ẹ̀ èmi náà máa débẹ̀ máa sọ fún ẹ tínú bá bí mi pé ó ṣẹ̀ mí o tí bá rí pé wọ́n lo jẹ̀ ó ṣẹ̀ mí náà ó jẹ̀bi náà wá ń pè mí nísìn ṣé kí n sọ pé torí pé o ti wá blow sìn láwọn tó yẹ pé gbogbo àjọ ń ṣe láti ilẹ̀ ni àjọ wà ní àjọ ńlẹ̀pọ̀ ni ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe bíi pé kíní kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn náà ó dá má bínú ọ̀rẹ́ mi má bínú èèyàn lè sọ bẹ́ẹ̀ jọ́sìn máa tàpẹ́ nìyẹn ló ṣekú pààyàn ọlọ́mọdé ká sọ ọ̀rọ̀ tá a sọ tí ó kò bá yé wa ọ̀rọ̀ tá a sọ tí wọ́n fi di ẹrù tí ìṣe ti wálé wa lórí àní bá wọn sọ ìgbésẹ̀ tá a gbé láyé tí ó ti wà di ọgbà ẹ̀wọ̀n ìgbésẹ̀ tá a gbé láyé ọ̀rọ̀ tá a sọ láyé tí ò ní jẹ́ ká bọ́ nínú wàhálà tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ò ní tán lẹ́nu Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn sọ. Fàtítì ni wọ́n jà. irọ́ ló pa olórí burúkú wọ́n jà wọ́n sì tún jọ lọ ṣó papọ̀ ẹlẹ́nu bí olórí burúkú wọ́n ti parọ́ fún gbogbo wọn olórí burúkú Dàrósà ti ń ṣe àbúrò rẹ̀ kí ló ti Dàrósà ò sọ̀rọ̀ kú tó pa Mohbad ẹlẹ́nu bí ẹnu áyán olórí burúkú Fọláṣadé ti ń ṣe àǹtí rẹ̀ tó ṣe àbúrò rẹ̀ kí ló dé tí ò sọ kó fa Dàrósà síta. bí nǹkan tó bá wọn fà nílé yẹn ó blow kò fún un lówó kò ṣe gbá ó bọ́ sí kò fún un lówó kò ṣàgbá kò fún un lówó ẹlẹ́nu ìjà. àyìn náà jọ jà káwọn yẹn sọ fún mi nìyẹn ṣe pé mi ò síbẹ̀ pé ìjà yẹn ló bá promise ìjà pé ó tún fẹ́ yan ipe àdúrà ṣe nǹkan kan ipò tó lọ rìpọ́ọ̀tù àdúrà fún promise pé promise àti pé ṣé ó fẹ́ kí n máa nà àbúrò mi fún ẹ̀yìn ìgbà tó ń wá kú tó wá sọ pé wọn àti prime boy ó gbá prime boy lẹ́sẹ̀ wọ́n ṣe gbá ìgbà tí wọ́n sí tán tí bàbá ẹ̀ padà wá bá mi nílé wọ́n á bí léèrè pé prime boy tí ó sọ pé wọn àtọmọ oníjọjà kọ Ibrahim ó náà ti ní pé kó sá lọ pé torí kọ́ máa bà á mú pé torí òun náà máa suspect pé òun ló pa mo yẹn sọ pé kó sá lọ kí ó tẹ̀ ẹ́ fi máa sọ pé kó sá lọ. yá nínú ọ̀rọ̀ tó sọ bẹ̀ yẹn
tí Josie sọ ń bẹ̀ yẹn ìyẹn ò fún ẹ ní guarantee pé Josie sọ wípé òun ló pa Mohbad. Ó nítorí wípé ìjà tán jọ ní issue àwọn èèyàn máa yí ilé lórí pé òun ló pa torí bọ́n ṣe jọ máa ń jà nìyẹn wọ́n máa fẹ́ suspect ẹ̀ pé òun ló pa Mohbad wọ́n máa fẹ́ yí ilé lórí pé òun ló pa Mohbad tí Josie bá ní kí Primeboy sún sẹ́gbẹ̀ẹ́ bírọ́ bóòtọ́ èmi ò mọ̀ bọ́ nínú àlàyé tí máa analyse ọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe sọ jáde lẹ́nu pé bàbá Mohbad sọ wípé òun ní pé kí Primeboy máa lọ àkọ́kọ́. Second òun wá sọ wípé torí tí ọmọ yìí ò bá sún òun náà máa sọ pé òun ló pa kò dẹ̀ kì í sóun ló pa ìwọ fún rẹ̀ náà dẹ̀ mọ̀ pé òun kọ́ ló pa torí pé ẹ ti ní plan ẹ̀yin méjèèjì mọ kú tó pa ọmọ yín lòun fi ní pé kó máa lọ pé kán má bàa dá lé lórí Josie lè ti rí traces ẹ̀ pé wọ́n máa dá lọ́mọ yẹn lórí lòun fi ní pé kó sún sẹ́yìn ọmọ ó sún sẹ́yìn tí ẹ má jẹ́ kán dẹrù tí ìṣe ti ẹ lé ẹ lórí Josie lè sọ bẹ́ẹ̀ pé kó sún sẹ́yìn náà Josie lè ní pé kó kúrò náà tó rọ́ mọ̀ wípé Primeboy kan ló pa ìwọ fún rẹ̀ náà dẹ̀ mọ̀ wípé kúrò tó ṣe máa ní kó pa tó ṣe máa ní pé kó sá lọ tó rẹ́jọ ọ̀rọ̀ tó kọ́kọ́ rò fún ẹ níbẹ̀rẹ̀ ìmùlẹ̀ tó mú ló ṣe padà ń sọ kántankàntán. ṣé òun ló pa ni tó bá ṣe pé òun náà ló pa a máa mọ̀ náà kò ní ìgbé kẹ́ kó sá lọ bá lè ṣe máa ní pé kó sá lọ àwọn náà ti ń pé kó sá lọ ọ̀rẹ́ mo ṣáà ń rò pé kó sá lọ ṣùgbọ́n mo wá rò pé ó lè sọ pé kó sá lọ tòótọ́ torí pé bàbá ẹ̀ fẹ́ ìyá ẹ̀ tí ẹ ti gbọ́ bàbá Mohbad. hallelujah ọmọ ìjọ mi ẹja rẹ̀ rìn tẹ́ ẹ ti rí owú tí Bọ́sẹ̀ ń jẹ tẹ́ ẹ ti rí òwú báwọn tẹ́ ẹ ti rí owú tó ń jẹ báyìí ní ìsìn ẹ ti rí pé owú pé ṣé ẹgbọ́n tó sọ ó nítorí wípé Josie ó ń fẹ́ ya Primeboy ẹjẹ rẹ́rìn lẹ́ẹ̀kan sí ẹjẹ rẹ́rìn lẹ́ẹ̀kan sí olórí burúkú lẹ́gbọ́n Ṣadé yìí o Ṣadé gan olórí burúkú ni o olórí burúkú ọmọ náà ń pè ní Ṣadé yìí o Bọ́sẹ̀dé Ṣadé àbúrò rẹ̀ ò lọ́pọlọ ó yẹ kó mọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣé ẹni pé jẹ́lọ́sì ló ṣe fẹ́ràn Primeboy lọ́rùn àrèmábọ̀ o ó fẹ́ràn ọmọ àlejò sí lọ́rùn àrèmábọ̀ torí pé ìyá rẹ̀ ń fẹ́ Josie allegedly ìtorí pé o suspect pé Josie ń fẹ́ ìyá rẹ̀ ló fẹ́ràn ọmọ rẹ̀ lọ́rùn àrèmábọ̀ èwo ń tọmọ ṣé ẹ ti rí tí Josie tí Bọ́sẹ̀ ti fi fẹ́ràn Primeboy lẹ́wọ̀n gbére ṣé ẹ rí tó ṣe fẹ́ràn lẹ́wọ̀n gbére báyìí ẹ̀yà aráyé ó ní torí pé Josie ń fẹ́ ìyá rẹ̀ torí pé Josie ń fẹ́ ìyá rẹ̀. fẹ́ ìyá Primeboy woman friend yẹn ni. woman friend. ilé tàwọn tó wá pe àwọn ọmọ yẹn kí ló ṣẹlẹ̀ fún ẹ sọ fún mi kí ló ṣẹlẹ̀ ní ṣó àdúrà sọ fún mi wípé òun lọ na Primeboy wípé wọ́n sọ pé òun àtẹ̀gbọ́n òun jà wípé òun wá lọ bá ní stage bóun lọ gba Primeboy lẹ́sẹ̀ ó padà dé olúwa sọ fáwọn yòókù pé ẹ má lọ sọ́dọ̀ Primeboy yorùbá tó ń gba Primeboy lẹ́sẹ̀ kọ́kọ́ ń ṣe òun o àdúrà padà lọ sọ fáwọn tó kù bẹ́ẹ̀. aluwo ni Bọ́sẹ̀dé ń parọ́ bí ó parọ́ ọmọ ọlọ́mọ nítorí pé ó fẹ́ ìyá rẹ̀ ó tó fẹ́ rán ọmọ ọlọ́mọ kò dáná kóbìnrin náà ó ga o Josie ìdókùdó rẹ̀ ló fi kó bàbá yìí sí nígbà tí pé fúrọ̀ tiẹ̀ náà ò ní dúró bí kan ọmọ gbẹ́pọ̀n ká ní gbàlagbà lólórí burúkú báyìí ó sàfẹ́ dóbòdòbòdò bí ìmọ̀ pé Primeboy ti ní àlùwò lára bá mi double tap screen yẹn Primeboy ní àlùwò ní Primeboy bá sọ bí wọ́n bá gbá Primeboy lẹ́sẹ̀ ní Primeboy ní àdúrà bá sáré lọ sọ pé ẹ mọ́ dọ́dọ̀ rẹ o oró lálùwò lára o gbogbo nǹkan ò ṣe yín náà ni. ló pàdúrà padà wá bá wọn. ìgbà tí nǹkan ò tí ì ṣe yín kí lẹ̀ ń ṣe láyé ìgbà tẹ́ ẹ ti kú. wọ́n á sọ fáwọn pé ẹ má na Primeboy yìí o ẹ má fọwọ́ kọ pé wọ́n ń ṣe gba lẹ́sẹ̀ yẹn ibi wọn kan ṣe òun pé gbogbo sísítẹ́ẹ̀mù ń dàrú. àkíkà. mi ò wá sàn kankan kóòtù tẹkùn oògùn kóòtù kún oògùn mo wá rí kankan mo wá kọ́nẹ́tì gbogbo ẹ̀ papọ̀ bí èmi ní kó sá lọ bàbá ẹ̀ ní pé kó sá lọ. jẹ́ lọ́ọ̀sì ló ń ṣe ọ́. mi ò sọ ọkọ èèyàn kọ́ ló pọ̀ ọmọ mi èèyàn méjì kan náà pọ̀ ọmọ mi èèyàn mẹ́ta kan náà pa ìgbà tẹ́kù gbogbo àwọn tẹ́ suspect tó bá ṣe pé mi náà wà nílé yẹn jọ yẹn ẹ máa suspect èmi náà ẹ máa mú èmi náà. of course àmú ẹ. èmi náà máa wà ní àwọn tó wà ń bẹ. ọwọ́ abẹ́ àti ẹ̀ padà mú ẹ. ẹ wá mú gbogbo wọn ẹ wá bèèlì wọn
Jòsí wá béèlì gbogbo wọn. ṣé Jòsí ló béèrè wọn. Ẹ dẹ̀ mọ̀ pé láti ilẹ̀ generation Mohbad láti ilẹ̀ àwọn Sami Larry àti Naira náà máa ń lò. Bàbá ẹ̀ máa ń pè mí gbogbo ìgbà pé wọ́n ti sinú ọmọ ẹ o torí tó bá máa jí òru ló máa pè mí tó bá ti sinú ọmọ ẹ ń sí tó bá máa jí kígbe má máa gbọ̀n ẹ́ ní máa sáré ibi tí mo bá wà máa lọ wọ ọmọ mi ó máa nà bí ẹran. Ìgbà tí ọ̀rọ̀ NDN ṣẹlẹ̀ ní èmi. Kí ló dé tí ìyá ẹ wòlíì bọ́sẹ̀ kọ́ Fọláṣadé irọ́ forí burúkú Ṣadé olófo forí burúkú Sayọ̀ fi kú ọmọ Ṣògo fi kú ọmọ Ṣọlá Fọlá olófo forí burúkú Sayọ̀ fi kú ọmọ Ṣògo Ṣadé olófo. Ṣé ìyá yín nígbà tán na ọmọ yín kiri kí ló dé kí ni ìyá yín wòlíì ṣe kò yẹ kí ìyá yín ṣe mọ́lù sí lára ìyá yín ṣé kò yẹ kó ṣe mọ́lù ṣe bí wòlíì lẹ pé ìyá yín àwọn obìnrin tó jẹ́ pé tẹ́ ẹ̀ lọ́kọ mọ́ tó jẹ́ wípé ẹ̀ níṣẹ́ lápá ẹ̀ fẹ́ ṣiṣẹ́ ọ̀lẹ ni yín lẹ̀ mọ́ ń ṣiṣẹ́ wòlíì lẹ́yìn tẹ́ ẹ̀ lọ́kọ nínú wọn ni o ẹ lọ wọ́kọ ní ẹ lọ lọ́kọ ọ̀lẹ ni yín ọ̀lẹ bí irú ya Ṣadé yẹn ọ̀lẹ ni kó lọ ṣiṣẹ́ ó lọ́kọ mọ́ lọ ṣiṣẹ́ ilé lẹ́dá sọ́lọ́ ló pè yín ó lè ṣe mọ́lù iṣẹ́ wo ló ṣe fún Mohbad àṣeyàwó lì fún ọmọ ẹ̀ Ṣadé olófo kí ni ìyá ẹ wòlíì kí ló ṣe fún ọmọ rẹ̀ iṣẹ́ wòlíì wo ló ṣe fún kò sí ẹ̀kan ń jẹun lọ ní olórí burúkú gbogbo ògùn tẹ́ ẹ̀ ṣe dàrósà lẹ́ ń ṣiṣẹ́ fún kó lè máa sọ Mohbad di kó máa gba gbogbo tó ní. ṣẹ̀ṣẹ̀ yẹn ń tà láti máa lọ sí ibẹ̀ bàbá promise àwọn àti wọ́n ti jọ wà ìgbà yẹn wọ́n ti ń complain pé ìyálọ́ládé máa ń tẹ̀lé wa ń gbà yẹn wọ́n ti ń complain pé Mọ́wùmí kò dáa ìyàwó burúkú ni gbogbo ìgbà wọ́n ti complain fún èmi. Family friend girlfriend Jòsí woman yẹn èmi mọ̀ pé. ó dẹ̀yàn mélòó báyìí tí Jòsí ń dó àlejò sí méjèèjì tí Dayọ̀ iná Dayọ̀ oníkótókótó ni ó Dayọ̀ ló ní kàntànkàntàn Dayọ̀ ló tú gbogbo ọ̀rọ̀ fún ìyá Mohbad Dayọ̀ ni bàbá Mohbad sọ fún mi pé òun ló sọ fún ìyá Mohbad so ó tún ní woman ṣé ìyẹn lẹ́jọ́ tẹ́ ẹ lọ rò ṣé ikú tó pọ̀ ọmọ yín wẹ̀nà irú kankan náà ni wà àti Jòsí má sọ tiẹ̀ náà lọ má wọrí ìwọ náà má sọ tiẹ̀. woman friend ẹni ṣùgbọ́n kò sí nǹkan tó mi fẹ́ fi ṣe ju pé èmi náà máa ń pè ní àbúrò Jòsí kémi lè rí ilé ayé mi gbé pẹ̀lú àwọn ọmọ mi ní ìrírí títí wọn rò àbúrò èmi náà máa ń pè tó bá ṣẹ̀ mí gan tó bá ṣe nǹkan kan màá pè màá sọ fún torí pé mo pọ́n jọ wà ní àjọ máa rí láàrin ara wọn. òun ló ṣàpà níbẹ̀ náà ti sọ̀rọ̀ ẹ pé ilẹ̀ wà ní ọwọ́ Mọ́wùmí ibẹ̀ lọ́rọ̀ ilẹ̀ ti jáde pé wọ́n ní ìka kan wọ́n plọ̀tì kan gbogbo ìgbà yẹn mi kì í tẹ̀lé wọn lọ mi kì í àwọn oníjọ́ ń fa ọ̀rọ̀ ilẹ̀ tọ́jọ́ ń ṣọ̀rọ̀ ilẹ̀ tọ́jọ́ ń fà tọ́ ni wọ́n ṣàrí wọn plọ̀tì gbà ní ọwọ́ ẹ̀ pé wọ́n lọ gbà ní Kòròdú tọ́jọ́ ìyá Túndé àbúrò ẹ̀gbọ́n Mọ́wùmí tó jẹ́ àbúrò ìyá ẹ̀ tó fi gba wọn plọ̀tì ọwọ́ wọn nígbà yẹn gbogbo ìgbà yẹn àwọn náà máa bá mi pé ọmọ yẹn báyìí ló ṣe ń ṣe sọmọ mi ìkú mọ àwọn náà jọ mọ àwọn náà jọ ń kóra wọn kiri àwọn náà jọ kóra wọn lọ lé olóògùn àwọn náà jọ máa ń kóra wọn lọ ṣọ́ọ̀ṣì àwọn náà jọ fún mi gbẹ Ìyálọ́ládé Jòsí Mọ́wùmí Ìyá Túndé gbogbo wọn jọ wà ní Ìyálọ́ládé yẹn Ìyá Túndé yẹn ibẹ̀ yẹn Jòsí tí máa lọ ṣe fàájì tó máa kóra wọn lọ tó lórí burúkú ni wọn àwọn èèyàn mọ ọ̀rọ̀ kọjá kí wọn ṣàlàyé fún wọn. ó yá sọ̀rọ̀ yẹn ṣàlàyé Jòsí wọn lò máa ń lọ jẹjẹ odò síbẹ̀ tán ti fi ẹ̀ ibi tí Ìyá Túndé ti fi nǹkan sínú oúnjẹ fún ọ̀nà tó fi dọ̀dẹ̀ ó yá má sọ̀rọ̀ lọ. gbogbo àwọn ọ̀rọ̀ tó ń bàjẹ́ tó ti Jòsí ti dá gbogbo ọ̀rọ̀ òru gbogbo nǹkan tí Mọ́wùmí wá ṣe pátápátá Ìyálọ́ládé ló máa sọ pé kí n ṣe báyìí àti Jòsí kí n ṣe báyìí ṣùgbọ́n àti kò tí ì ṣe kò ṣe nǹkan kan mi ì lè fún gbẹ mi ì lè ṣe nǹkan fún mo dúró mò ń wò wọn báyìí tó bá ti wá rí tó ti sọ fún pé kí n ṣe báyìí fún ọmọ yẹn mi ò ṣe ẹni tì fún Mọ́wùmí ní ìṣe ẹranko fún èmi kàn dá ẹnu n kàn máa ń wù ẹ pé tó bá ṣe pé wọn náà ló kún iṣẹ́ ọmọ mi Ọlọ́run máa mú ẹjọ́ kan tó bá ṣe pé wọn náà ló. fọ́tò ìyàwó rẹ o
ó tún kọrin fún níjọ́ náà abẹ́ ó tún kọrin fún níjọ́ náà nínú ilé wọn rè tán wà yìí Cinderella olómi ìjà máa fẹ́ ra fọ́tò ìyàwó rẹ̀ Ṣadé olórí burúkú ọmọ so jẹun níjọ́ ìyàwó àbò jẹun bẹ́ẹ̀ so jẹ ráìsì àbò jẹ ráìsì níjọ́ tán ṣe ìyàwó introduction tán lọ sí so jẹ ráìsì níjọ́ náà àbò jẹ ráìsì olùsì ó náà ní a máa dáná wá ní òkè mo ti gbọ́ olíjẹkújẹ olè. ẹ kí n jèrè ọmọ mi Ọlọ́run àmú ẹjọ́ kan nǹkan tó máa ń wà ní ti tèmi yẹn mi ò bá jà torí wọ́n sì jọ wà wọn lè wá mú orí ti tèmi kán wá fi ru àárín ara wọn wọn ra dúró pẹ̀lú èmi àtọmọ mi ṣùgbọ́n ọmọ mi ṣàṣírí mi kò dẹ̀ reject mi pé mi kọ́ ìyá òun ó dẹ̀ ṣe ń ṣe ti tèmi kí ló wá ní problem mi pẹ̀lú títí wọn mo ra fi wọ́n sílẹ̀ ìgbà tán wá lọ lọ́tọ́ lọ bọ̀ nǹkan tó ní kí n ṣe fún ọmọ yẹn nínú ara wò wọ́n tí mo ṣe ní ti fún. ṣáàyè gan ò rí pé ogun ti wà nínú ayé ọmọ yẹn gan kọ́mọ yẹn tó kú ṣé ẹ rí pé ọmọ yẹn gan ń ja ogun mo ń béèrè lọ́wọ́ ẹ̀yin olóríire ẹ̀yin abiyamọ àgbáyé mi rí kọ́mẹ́ǹtì yín ẹ̀yin abiyamọ ayé ṣé ẹ̀yin gan ò rí pé ẹ wo gbogbo ẹjọ́ tó ń rò yìí kọ́mọ gan tó kú ṣé yẹn gan ò tó wà lá ṣé kò lè jẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ gan rú ṣé kò lè fa ẹ̀jẹ̀ ríru fọ́mọ kò lè fa ìfúnpá fún ọmọ kò lè jẹ́ kí ọmọ gan ní high blood pressure ṣé n tó wà lára rẹ̀ gan ṣọ́ọ̀kì gan ò tí ṣé ẹ̀yin gan ò mọ̀ pé ṣọ́ọ̀kì gan ti lè wà lára ọmọ ṣé ẹ wo gbogbo oppressor gbogbo oppress àbí suppress tán suppress ọmọ kalẹ̀ àbí kí lẹ ń pè é yá mi ní English ẹ máa wé tó bóyá Ṣadé yá mi ní English kí ni ẹ dì lọ́mọ lórí ẹ ti kó wàhálà lọ́mọ lórí ẹ ti suppress ọmọ with problem ẹ ti suppress with a lot of problem lọ́mọ ń rù kiri ṣé kọ́mọ tó kú gan ẹ wo dídí ogun tó wà láàrin ẹbí ẹ wo ìjà ẹ wo mùṣkélà stress tí wọ́n kó lọ́mọ lórí thank you tẹ́ yá mi lóyìnbó ẹ yẹ ń pàtẹ́wọ́ fún yín ti yá mi ní English olórí burúkú ní Ṣadé kò ní wá yá mi ní àwọn English ẹyọ kọ̀ọ̀kan tó máa ń sọ ń bẹ̀ ọ́ olórí burúkú kàtí ní wá yá wa ní English ò ní yá wa ẹ̀yin bẹ̀ wò ṣé stress tí wọ́n kó lọ́mọ lórí yìí gan ti pọ̀ jù ṣé ìjà ogun ẹ rí i pé kọ́mọ tó kú gan náà ti ń jà fowó ìjà tó yẹ pé ogun lẹ̀ ń jà bàbá Mohbad ti fẹ́ gba ogun Mohbad lọ́wọ́ ìyá Wùmí kí Mohbad tó kú ṣé ogun tí wọ́n ń jà sí yẹn kọ́nà tún kọ̀nà tún kọ̀ tí ni ńlẹ̀ fi rí wípé kò sí nǹkan tó kan bàbá Mohbad nípa pé Mohbad kú kò sí tó kan ẹbí ìyá Mohbad náà sọ pé ńgbà tóun ti ń rówó tóun gbà tọmọ sì ti ń fún un lọ́tọ̀hún kò sí tó kàn pẹ̀lú gbogbo ẹmọ bára yín jà sí nǹkan òun náà ló ń ṣe ìyá Mohbad sí ńgbà tán ti lè fún lówó tán bá ti lè fún lówó kò sí nǹkan tó kàn pẹ̀lú nǹkan kan mọ́ ṣẹ́yìn náà rí sẹ́ property ọmọ yẹn náà tó bá ti rí mi báyìí ọmọ máa wú ni mọ́ mi kò kí ń kí mi kò mọ̀ mí ní ìyá Mohbad ilé ìṣẹ̀mọ̀ mí ní ìyá Mohbad nígbà tó fẹ́ use ẹni torí nǹkan tó ti pọ̀ sí nínú gbogbo ẹ̀ ló fi ṣe fún gbogbo pápátá tí mo sọ pé ló ṣe fún mi ilẹ̀ máì mi ò sọ̀rọ̀ torí pé mo mọ̀ pé màá gé èèyàn ọmọ mi mi mọ̀ pé ọmọ mi máa kú ká ní pé mo mọ̀ pé mo máa kú ni mi ò ní lọ bá ní 41 days tí mo lọ bá yẹn ṣùgbọ́n mi ò ṣùgbọ́n torí pé fẹ́ kí gbogbo wa ṣá kí wàhálà máa ṣẹlẹ̀ kí gbogbo wa ṣàwáyé ọkàn torí wọ́n rí pé mo ti gbàdúrà àdúrà mi ti gbà mo ti gé èèyàn ọmọ mi padà mi mọ̀ pé ọmọ yẹn máa kú. iṣẹ́ ló débẹ̀ ìyá ẹ̀ náà gbogbo orí òkè tó lọ iṣẹ́ débẹ̀. ìgbà tí ọmọ yẹn wá rojọ́ fún mi pé dáàdì ló ní kó ń ṣe báyìí wọ́n á pe first born mi ìbùkún pé ìbùkún wá kó tí bàbá ẹ ṣe báyìí ìbùkún wá ń bá jà pé báwo ni bàbá mi ṣe máa kọ́ ẹ sí ìyá mi ṣe bí ilé ọkọ lòun náà wà ọjọ́ bàbá ọkọ wọn àti ọkọ wọn àwọn jẹ́ jọ ń gbé òun òru kò sẹ́ni kankan tó máa fẹjọ́ ẹnìkan sùn òun bàbá mi ní kókó ṣe báyìí ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ sí ìyá mi ìbùkún àti wọn ò mi gan torí ọ̀rọ̀ tèmi wọn gree torí ọmọ mi ò láìkí bó ṣe treat mi kò lè fẹ́ràn anybody torí wọ́n yẹn ṣe sí ìyá ẹ̀ mo ṣàṣe gbàgbé létà ni jòsí pé mi pé kí n pé bàbá wọn ò rí pé ilẹ̀ wà ní ọwọ́ ọmọ òun pé a fẹ́ gbà mi ò mọ̀ pa ẹ̀ ṣùgbọ́n kan tí mo wá rí pé mo lè ṣe ní pé wá pe ọmọ mi wá ní wá ọkọ mi mo bẹ́ẹ̀ mo kúnlẹ̀ fún mi nìyá ẹ̀ ṣé tòótọ́ ṣàlàyé bí ilẹ̀ ṣe wà ní ọwọ́ ọmọ mi wá sọ fún pé kò sí ilẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ mi wọ́n ti gbà pé kò sí 1 plus wọ́n lè kà kankan ní ọwọ́ ẹ̀ sọ fún mi tó wà ní ìlú nǹkan tá a máa ṣe ìlú ìdẹ̀ nǹkan tí máa sọ fún dáàdì torí dáàdì ẹ̀ ń fi ọ̀rọ̀ yẹn ó fi gbógun sí wa
ó dẹ̀ fi gbógun tì pé ilẹ̀ ṣàwà ní ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ mú ìyá ẹ̀dẹ̀ ń ṣe pé ètò tí ìyá yẹn ń ṣe ó ti pọ̀ jù ilẹ̀ ò sí lọ́wọ́ ti tòun mi ò dẹ̀ fẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ yìí ilẹ̀ ló máa da ẹbí wa rú tó bá wà lọ́wọ́ ẹ̀ má wọrí èmi mọ̀ nǹkan lọ́ ṣàjẹ̀wọ́ fẹ́mi èmi mọ̀ nǹkan tẹ́mi máa ṣe mo ní tẹ̀sí pé kò sí ilẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n torí ọ̀rọ̀ ilẹ̀ yẹn lọ ti ń fà tó ń gbé jáde yìí èmi wá pé ọmọ mi mo pe grandma mi mo pe àbúrò mi ìjọ tí máa kúrò ìjọ tí wọ́n parí EPL tó ṣe yẹn ìjọ tó parí ẹ̀ tó wọlé padà tó kúrò níta tó padà sílé èmi náà wá sí ilé ní Kòròdú mo wá ní mo fẹ́ rí ní ọjọ́ Sunday mi mọ̀ kó máa wá gan ìgbà tó ń bọ̀ tó wá rí mi ó mú dàrú ṣàlọ́wọ́ àbúrò mi èmi ti invite mọ́ mi mo ti invite àbúrò mi mo ti invite Alọ́ládé mi sọ fẹ́ anybody mi sọ fún gbogbo wọn pé mo invite wọn ìgbà tó wá dé mo wá ní kọ́ńtù torí ọ̀rọ̀ yìí ti fẹ́ dá wàhálà lẹ̀ ó fẹ́ da ẹbí mi ó fẹ́ di ọ̀tá láàrin gbogbo wa pé kíjọ kí mo bá mi ṣàlàyé fún dáàdì ẹ̀ bí báwo ni ọ̀rọ̀ ilẹ̀ tó wà ní ọwọ́ Mọ́wùmí ṣe jẹ́ wọ́n sọ pé dáàdì òun ò kì í gbọ́ràn wípé ṣé bí òun ti sọ pé ilẹ̀ ẹ̀kọ́ kò sí lọ́wọ́ ọmọ yìí kí ló tẹ̀ fi jẹ́ kí Mọ́wùmí rest gan pàápàá mo ní kì í ṣe bóyá kò jẹ́ kó rest mo fẹ́ kí gbogbo wa wà ní ọkàn yìí kí gbogbo wa má skata ẹbí ẹyọ kan ṣoṣo yìí gbogbo wa yìí mo wá pè Alọ́ládé kó wá jẹ́lẹ́rìí iṣẹ́ àmọ̀ pé wọ́n máa fẹ̀yìntì ẹ̀yìn ṣùgbọ́n mo ṣàfihàn kó máa jẹ́lẹ́rìí ọmọ yẹn jẹ́ ṣàlàyé pé kò sílẹ̀ kankan lọ́wọ́ ọmọ yẹn ìpìlẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ni wọ́n ti gbà yẹn náà níwájú Ọlọ́run bá láàyè Jòsí ò sọ nǹkan gbogbo ọ̀rọ̀ tí mo sọ ń jọ ẹ̀ pátá Jòsí ò sọ ìjọ yẹn ni wàá bí mi pé ṣé bóun lélẹ̀ ẹ wá jẹ́ kí ẹbí mi máa dàrú ẹ wá jẹ́ káwọn ọmọ mi máa skátà kí ló dé yẹ ká sọ àwọn ọmọ yìí papọ̀ ìwọ ló sọ fún ó pè mí ó ní pé kò yẹ kí promise ó ṣàánú ìbùkún ìjọ yẹn náà mo sọ fún lójú promise bẹ́ẹ̀ mo ní ìwọ náà ló sọ fún mi kò yẹ kí àdúrà kó máa jó oúnjẹ ọba wípé promise ọba ni kò yẹ kó máa jó oúnjẹ mo sọ lójú gbogbo wọn bẹ́ẹ̀ mo ní ṣe yẹ kó rí bẹ́ẹ̀ láàrin wa ọmọ ìyá kan náà èmi mo bí wọn fún ẹ ó wá skátà gbogbo wa ó tún múyàwó wálé ìyàwó tó yẹ pé ìjọ wà papọ̀ mi ì máa rí yín tí náà mo ṣàfẹ́ kí gbogbo wa ká wà lẹ́yìn ọkàn pé kó jọ kó gbàgbé ọ̀rọ̀ ilẹ̀ yẹn sílẹ̀ bá wà lọ́wọ́ ọmọ yẹn mú ilẹ̀ tó wà lọ́wọ́ ọmọ yẹn ra mí fún dáàdì ẹ̀ ṣé bó fẹ́ jogún náà ní láti lẹ̀ ó fẹ́ jogún náà ni ẹni tó bá dẹ̀ fẹ́ jogún náà jogún rà mí fún dáàdì ẹ̀ mo fẹ́ kó rà mí fún wọn ẹ má wọrí ṣé ilẹ̀ yẹn wà lọ́wọ́ ẹ̀ ẹ gbàgbé ẹ̀ ẹ jẹ́ kí á ní peace ẹ jẹ́ kí gbogbo wa jẹ́ ẹyọ kan ó kù sí bímọ ẹ̀jẹ̀ ti accept ẹ̀ ẹ̀jẹ̀ jọ ọwọ́ ọmọ yìí náà ni ìwọ ti tèmi bẹ̀ àwọn ọmọ tèmi lèmi ní láti so papọ̀ kí gbogbo wa sora wa papọ̀ mo ń ṣàbá bàbá ẹ̀jẹ̀ àjọ yẹn bàbá ẹ̀ tún padà bẹ̀ tó ti padà bẹ̀ mo bá ti jọ yẹn. hello ṣẹ́yìn èèyàn wà ń bẹ́ẹ̀. Gbogbo yín ò ní kábàámọ̀ ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo tí ó wà ń bẹ́ẹ̀ ni mò ń bá wí o ní kábàámọ̀ pé wáyé rí ọmọ ò ní kó yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ lórí ìbànújẹ́ tí ẹ̀yin gan bá rí sẹ́yìn gan ò rí pé torí ogún náà fi pa Mohbad ẹjọ́ tán ròyìn ọmọ wà láyé ńgbà náà ẹ wo stress problem ti ẹjọ́ tí wọ́n rò tó yẹ pé wọ́n ti ń pèrò gan léra wọn lórí gbogbo tán ṣe tẹ́yìn ń bá wọn dá sí tí Jòsí fẹ́ bá kẹ́ bá dá sí Jòsí ti ń lo àwọn yẹn Lọ́ládé àǹkó tẹ́lẹ̀ o tó ti jọ ń jà o lórí properties tó ti jọ ń jà lórí ogún kí Mohbad gan fúnra rẹ̀ tó kú wọ́n ti ń jà lórí ogún kì í ṣe pé ìjà ọmọ mi o ó sọ fún mi pé kinní kan DNA test o ṣé Jòsí ò mọ̀ tẹ́lẹ̀ tẹ́ bá gbọ́ nínú àwọn ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ ó sẹ́nu kùnbí kan bẹ́ẹ̀ ó ní ó sá àti bímọ ẹ̀dẹ̀ tí accept ẹ̀ ẹ̀yin lẹ accept ọmọ ẹ mọ̀ pé ọmọ yìí ìsọmọ ọmọ yín ṣé bẹ́yìn lẹ accept ẹ̀ pé ọmọ yín ni ẹ wo wàhálà tí wọ́n kó kalẹ̀ tí wọ́n ti ń pe ẹbí pe ará kó wá máa bá wọn dá sọ́rọ̀ ogún
ogún yẹn náà tẹ̀ lọ́mọ wọn kú lé lórí ọmọ tún wá kú tán wọ́n tún wá kọ̀ntínú ìjà ogún ẹ rí i pé wọn wá ikú tó pa ọmọ wọn ogún náà ń jà torógún yẹn wọ́n ti ń jà Jòsí kan lu ẹ̀yìn public fi jàjẹ ogún Jòsí lu ẹ̀yìn public fi jà Wùmí náà ń lu àwọn public wọ́n fi ń jà wọ́n fi jọ ń bára wọn táká kálukú wá ní tìmù Wùmí ní tìmù tiẹ̀ Jòsí náà ní tiẹ̀ wọ́n wá fi ń lẹ́ fi rí pé Jòsí ẹ rí pé justice for Mohbad ọ̀kan ló wà tẹ́lẹ̀ ó wá di tó pínra rẹ̀ sí méjì tìmù Jòsí ti wá di méjì àwọn tó support pé Jòsí wà lọ́dọ̀ àwọn Jòsí ti rí pé òun ti gé ní crowd tán ó kàn bẹ́ ìjà sí yín láàrin ó wá fi yín jíjẹ ogún Wùmí náà ń jájà ogún ẹ rí pé Wùmí ó jà ẹ rí pé tí Jòsí bá ní DNA test o properties kan o Wùmí náà tún máa gbé tiẹ̀ jáde properties ẹ rí pé ogun náà jọ ń jà sí properties tá dẹ̀ ń sọ yìí wọ́n máa padà ẹ̀bẹ́sù ẹ̀ wọ́n máa padà pín kélekèle last ni torí ibi tẹ́ ẹ gbẹ́jọ́ yín lọ àwọn yẹn kóòtù tẹ́ ẹ gbẹ́jọ́ lọ àwọn máa gba tiwọn lọ́tọ̀ àwọn tẹ́ ẹ gbẹ́jọ́ lọ fún wọ́n máa gba tiwọn láàyè ọ̀tọ̀ mọ́ wàá gbàgbé pé ibi tẹ́ ẹ gbẹ́jọ́ lọ wọ́n Nàìjíríà náà ni àwọn yẹn ń tán bá gbà jáde Jòsí wà lẹ́ǹtán máa fún ẹ wà fẹ́ lè bú sẹ́kún torí ibi tó gbẹ́jọ́ lọ o mọ ibi tán belong sí o mọ ibi tán belong sí tó jẹ́ pé nínú 100% tó yẹ kó yẹ pé kán pín fún yín bóyá 70-30 wọ́n wá máa fún ẹ níbi 10% péré ohun tí wọ́n fún ọmọ tó ń gan máa ju títí ẹ lọ torí o mọ ibi tán belong sí torí wọ́n á bẹ́ owó yẹn wọ́n á pín kélékè wọ́n á dànù mọ́ ẹ lọ́wọ́ wọ́n ní jẹ́ kó fẹ́ lè rí ṣe ń gbá ẹ níbi orí burúkú ká ló sọkú tó pa ọmọ ẹ ẹjọ́ tán rò fún ẹ̀bẹ̀ tí wọ́n bẹ̀ ẹ́ ń tán bẹ̀ ẹ́ fún ká ló ń lo sọ jáde ṣé ò ní padà jẹni ò ní padà dèrè ogún náà ò lè sọrúkú tó pa ọmọ torí wọn náà ní ìgbẹ́ lọ́wọ́. èmi náà wá bẹ̀rẹ̀ kán máa dùn kán máa gbé ó dẹ̀ ní ti tán ń wò ní sọ̀rọ̀ pé kán má béèrè ilẹ̀ yẹn mọ́ láyé láyé tábù screen yín jàre. wọ́n á ní pé ìjọ ilé ìjẹ́ kó tó síbẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ yìí ìkómọ náà ti gbàgbé ọ̀rọ̀ kó mo ní bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ kó mo owó ọjọ́ tí ṣe wọ́n ti fún ìgbàgbé ẹ jẹ́ kí ìlànà ọmọ yẹn ẹ jẹ́ ká jọ jẹ́ ẹyọ kan. torí pé mi ò bá Jòsí jà mi ò dẹ̀ bá mọ́ Wùmí náà jà Jòsí expect pé gbogbo nǹkan tí wọ́n mi padà wá ṣe padà tó wá support padà táwa dọ̀rẹ́ Jòsí expect ẹ̀ ìdí ìṣe mọ́ mi ló bí èmi ni mo jẹ ọba fún ara mi nǹkan tẹ́mi ò ṣe sọ̀rọ̀ láàrin yẹn ìṣe pé mọ́ mi ló wá bá mi ṣùgbọ́n Jòsí ò mọ̀ yìí pé ọmọ yẹn lè padà wá kọjú sí mi padà èmi dẹ̀ ni mo lu ọgbọ́n fún gbogbo wọn ọgbọ́n lèmi lò fún wọn gbóbìnrin ni mo lò fún gbogbo wọn. ó lọ gbóògùn. ó yẹ kí n mú Mọ́wùmí kí n máa bàjà ni ó yẹ kí n mú Jòsí kí n sọ dọ́tà ṣùgbọ́n mo mọ̀ tí mo bá ṣe bẹ́ẹ̀ mi ò ní power. bóyá tí wọ́n mo wá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wọn jà máa bára yín jà lójú wọn mọ́ra pé kí wá wà lẹ́yọ kan ṣùgbọ́n ní Jòsí ò dùn sí ọ̀rọ̀ yẹn ló ṣì wà nínú ẹ̀ pé tọmọ yẹn fi kú ilẹ̀ tán lọ sí mọ́sí èmi náà fẹ́ kọ́lé yẹn fún wọ́n fẹ́ kọ́lé ilẹ̀ fún ilẹ̀ yẹn wọ́n fẹ́ kọ́lé síbẹ̀ fún mi èsì mo bá ti kó ilé fún mi ní quick notice instead mo fi lọ gbalẹ̀ skoro ojú yẹn ilé yẹn ni mo fẹ́ kó lọ gbà tó yá tó dìgbà tó fẹ́ máa ṣiṣẹ́ mo ti yọ blọọkù ti ṣe every tó ti ra ìpẹ́ every kọ́ lọ ṣiṣẹ́ èsì bẹ́ẹ̀ sọ pé òun gbà mọ́ ipò òun fẹ́ fi kọ́ church ìjọ yìí mo wà ṣọ́ọ̀kì àyà mi já torí èmi gan ti gbẹ́kẹ̀lé pé ọmọ mi máa kọ́lé fún mi ibẹ̀ ni mò ń lọ ó dẹ̀ ní òun gbà mọ́ mo lè ra mọ́. olè ní olè ọ̀kánjúwà ní gbogbo yín olè ló ń ja gbogbo yín ó fẹ́ kọ́lé fún ọmọ ẹ̀ fẹ́ kọ́lé fún ẹ bàbá tó ń jọ wà só kọ́lé fún òní àló lè ní olè ní ìwọ náà ìwọ gan wàá jòṣùṣù ọwọ́ bọ́sẹ̀ olè ní onídùú olè ní olè ní olè ó kọ́lé fún ọ lórí burúkú gbà tó rìn lọ́ọ̀mù ara tá a máa ń wínú kẹyé fún àwọn ọmọ kẹyé rìn nígbà tó rìn lọ bí orí tán sangi ìgbèmí àtọkọ mi já tí mo fi pin yà síbẹ̀ tí mo bá tèmi lọ gbèmí fẹ́ ṣèyàwó ẹ̀bẹ̀ wọ́n tún sọ̀rọ̀ ni wọ́n bínú wọ́n bá mi pò wọ́n jà wọ́n bá mi jà wọ́n lé mi ò sọ fáwọn wọ́n lé mi ò fẹ́ káwọn wá mo ní kí lẹ fẹ́ wá ṣe kí ló ṣe lọ́nà fẹ́ wá ni káwọn lè wá kì nílọ pé wò bọ́ ọ bá lè mú bínú tó bá fi lè lọ
ó bí ìgbà tẹyẹ bá sí kúrò nú afárá ni òun àwọn tí wọ́n máa ń sí kúrò tí wọ́n yìí dágbére ẹyẹ wọ́n máa ń sí kúrò tí wọ́n yìí dágbére wọ́n láwọn fẹ́ wá sọ̀rọ̀ ni náà wọ́n fẹ́ wá sí náà wọ́n fẹ́ wá yẹ mi sí ni náà sẹ́mi àwùwà burúkú wọn láwọn fẹ́ wá yẹ mi sí ní ọkọ mi orí gbogbo yín burú dání. mo àdẹ wá ní mú ọkọ sí mi. kitchen wọ́n á mú mi náà ní ẹwà sọ lójú ó dẹ̀ sọ lójú ẹ̀ tó tọ́ ọmọ yẹn dẹ̀ tẹ̀ mí mọ́lẹ̀ gbàdé dẹ̀ ti tẹ̀ mí mọ́lẹ̀ bí ẹ̀sìn pé kí n máa wọlé pé kí n fi sílẹ̀ ìyẹn fi sílẹ̀ ọmọ fi balẹ̀ fún mi kò lójú ní ìdẹ̀wò bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n máa bá mi ẹ mo ní kọ́ mi ṣe báyìí mo ní kọ́ mi ṣe báyìí mo ní kọ́ mi ṣàwo mo ní kọ́ mi ṣe báyìí mo jẹ́ pé ọmọ ìgbà tó fẹ́ travel kí ọmọ yẹn tó travel lọ sí travel ẹ̀rù ń ba ọmọ yẹn láti travel tó lọ last ẹ̀rù ń bà ìlú mẹ́ta ló lọ bó ṣe lọ yẹn wọ́n ní kí la máa ṣe wọ́n yìí sọ statement kan ní ọjọ́ yẹn ó sọ fún mi mọ́ mi pé ṣé ẹ̀yin bọ́ síta kí ẹ sọ pé mo fẹ́ travel nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ yín wọ́n á padà ọ̀rọ̀ tó sọ yín wọ́n á padà pé ìsìn àárọ̀ yín ṣé bí gbà yẹn mo ní pé kẹ́ jẹ́ kí n pariwo pé nǹkan bẹ́ẹ̀ báyìí ẹ sọ pé tí mo bá sọ̀rọ̀ pé àwọn fámìlì mi ló máa gbóhùn mi pé kò sẹ́ni kankan tó máa gbóhùn mi pé kí n má tanra mi jẹ ẹ mú mi ṣeré gbà yẹn mo wá ń tẹ́kí. mo tún rí pọ́ìntì mú o ẹ gbọ́rọ̀ tó sọ yẹn ó nígbà tí Mohbad fẹ́ travel yẹn tí Okoye fẹ́ gbé travel out ṣé ẹ mọ̀ pé àwọn people ti ní plan fún Mohbad ṣá àbẹ́ ẹ̀ gbọ́ ẹjọ́ ta ló wà lórí ètò ṣé ẹ̀ ń gbọ́ àbí kí n reverse ẹ̀ padà ṣé yìí ò rí pé it's like bí pé wọ́n ti ní plan fún ọmọ ẹ̀mí Mr. Mọ́tòṣọ́ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lórí ẹ gbọ́rọ̀ tí ìyá Mohbad sọ bẹ̀ yẹn ó nígbà tó fẹ́ travel ẹ sọ̀rọ̀. ṣe rí pé ṣe rí àtìyá àti bàbá àti Fọláṣadé every one of them kò sí ẹni tí ò mọ̀ wípé Mohbad ti wà ní blacklist already because ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nínú justice for Mohbad kò yí àwọn kan ṣe rí Mohbad ti wà ní blacklist already ọmọ yẹn kò lè free kò lè tí ò bá ń ṣe wípé producer ló lè gbé ọmọ yẹn jáde kò free even though kò free láti lọ sí airport Josie ò lè sọ pé òun ò mọ̀ ọ̀rọ̀ yẹn ló jáde Fọláṣadé gangan ò lè sọ pé òun ò mọ̀ because òun náà gangan ti sọ ọ̀rọ̀ yẹn rí tó sọ wípé tó bá ṣe travel bóyá ó lè escape tí mo bá ní good memory dáadáa wọ́n mọ̀ pé ọmọ yìí ti wà ní blacklist ọmọ yẹn suffer gidi gan ó rówó owó tó rí kò lè ná ọmọ ìnira ń bẹ fún gidi gan pẹ̀lú ìbẹ̀rù òun ló fi jẹ́ pé ìranù tí àwọn family ṣe òun ló máa fi ń dùn mí táwọn èèyàn máa ń sọ pé bóyá èmi ń bú Josie àbí something like that àbí mo ń attack èmi no téèyàn bá rí òótọ́ ọ̀rọ̀ ó yẹ kéèyàn sọ ọmọ yẹn ó ti wà ní blacklist àwọn tó gbé ọmọ yìí travel wọ́n mọ nǹkan tí wọ́n gbé travel lé lórí ìrìnàjò tó wọ́n lọ sí send off fún ni send off náà ń ṣe fún náà send off fún ni. wọ́n mọ nǹkan tí wọ́n gbé travel lé lórí wọ́n mọ̀ pé tí ikú ẹ̀ bá jáde tí justice bá jáde gbogbo ikú ẹ̀ ó ti rope gbogbo wọn wọ́n mọ nǹkan tí wọ́n ń jà fún. in tó fi ń dùn mí ni wípé òkú ti kú gbogbo nǹkan tí ò bá wulẹ̀ kó já ṣìṣe kò sí nǹkan téèyàn fẹ́ ṣe mọ́ but nítorí àwọn tó wà lẹ́yìn òun mo máa fi ń sọ̀rọ̀ kan má dẹ̀ lo opportunity láti sáré sọ̀rọ̀ yìí Josie
mo máa ń sọ wípé ìyà máa jẹ láyé àti lọ́run, máa dẹ̀ wá sọ ìdí tí ìjìyà yẹn máa fi wá. Ó fẹ́ o kọ̀ àfi kó jáde. Bó o ṣe mọ̀ pé iṣẹ́ fún àwọn tó help ẹ yẹn, bẹ́ẹ̀ náà ni tó ṣe ń jáde yẹn bẹ́ẹ̀ náà ló gbọ́dọ̀ ṣe. Láì má ṣe ó lè escape ẹ̀. Because ṣe rí ikú ọmọ yìí, Sister Teni, àwa tá a wà lórí platform, àgbà ó ti kú, but ikú ọmọ yìí tún fẹ́ jẹ́ ìtúsílẹ̀ fún àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn, tí àwọn alágbára yìí tó ń lo àwọn ọmọ yìí láti fi ṣe iṣẹ́ ẹbí, láti lè jẹ́ kí àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n má lè kó sí inú páńpẹ́ yẹn mọ́. But ìdarapọ̀ Jòsí àti kíkására rẹ̀ kò mọ̀ pé kò ń ṣe Mohbad nìkan lòun ń ṣẹ̀, ó ń ṣe ìṣẹ̀dá àwọn tó jẹ́ pé ọ̀dọ́ tí ò fún wọn ní ààyè láti lè jẹ́ kí àṣírí àwọn púpù yìí kó lè tú kí wọ́n lè dẹ́kun ìwà bí. Nítorí pé tí Mohbad ò bá rí justice, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó tún bọ̀ lẹ́yìn tó jẹ́ young talented musician wọ́n máa kó sí ọ̀pọ̀lọpọ̀ páńpẹ́ yìí gé, tí ó sì tó dẹ̀ máa da ìrìn àjò wọn rú gẹ́gẹ́ bó ṣe da ìrìn àjò Mohbad rú. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀. Ẹ wá wo àwọn ìṣẹ̀dá tí máa yìí ti ṣẹ̀. Ṣé o rò pé Mohbad nìkan ni? Now back to pé èmi gbọ́dọ̀ kan tí wọ́n sọ wípé ìgbà tẹ́ ń play pé tí wọ́n ní Fọláṣadé sọ, ọ̀rọ̀ kan lèmi kàn fẹ́ tí wọ́n sọ pé bóyá ẹ gba owó. Kò sẹ́ni tí ò mọ̀ pé Tẹ́ni ọmọ ológo kò lè ever gba owó, kò dẹ̀ wà bias starting from day one. But èmi fẹ́ challenge Jòsí gan fúnra rẹ̀. Ibi tó bá wà kó máa gbọ́ mi, àtàwọn tíìmù wọn kó máa gbọ́ mi, nítorí pé èmi ò support ẹnì kankan, but èmi challenge Jòsí kó gbé detail of account access yẹn jáde àti GoFundMe yẹn àti access kó gbé details of account yẹn jáde, detail transaction lórí account yẹn kó gbé jáde. Tí wọ́n bá gbé jáde, tí wọn ò bá ní rí àwọn host tí wọ́n ń sanwó fún tó ń gbowó lọ́wọ́ wọn, a jẹ́ pé tó bá pàjá fún mi màá jẹ́. bóyá mi bẹ nù. Sister Teni, wọ́n mọ̀ ó mọ̀ di tí ò fi lè gbé jáde. Àwọn òde kankan bẹ̀ wọ́n sanwó fún àwọn host kan tó dẹ̀ ń gba owó ìbànújẹ́. Wọ́n mọra wọn. Ìtẹ̀mí ní fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó jáde because mo gbọ́ ọ̀rọ̀ yẹn ó rún mínú. Sister Teni, Ọlọ́run ọba ń gbọ́. Mi ò kàn ráyè lẹ́nujọ́ mélòó yìí. Wà lẹ́gùn tí ẹ jẹ́ kókè. Wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ̀tà táwa ń gbowó náà. Ẹ ti mọ̀ pé tọ́rọ̀ mi ò bá ti favour wọn, wọ́n ní mo gbowó kò dẹ̀ káyé. Ṣé rí bó ṣe rí nìyẹn, ṣùgbọ́n ẹ jẹ́ ká ti bí wò ó. The same because ìgbà tí mo wo fídíò yẹn, mo gbọ́ fídíò yẹn, mo dẹ̀ rẹ́rìn-ín because mo wá rí wípé the same technique tí Jòsí lò ní ìbẹ̀rẹ̀ tó jáde síta tó pe àwọn èèyàn fún ìrànlọ́wọ́ láti lè dìde láti lè mọ in tó pa Mohbad, tí wọ́n dẹ̀ mọ nǹkan tó pa ọmọ ẹ̀. The same static náà ló tún wá dìde lórí DNA láti lè jẹ́. Ṣé Mr. Madodo ṣe mọ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọ́n ni? Ṣé kí n sọ ẹ̀ṣẹ̀? Ṣé rí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọ́n tí mo gbọ́n fi fẹ́ ya wèrè yìí nísìn? Ẹ jẹ́ kí ẹ mọ̀ pé mo change direction. Mo ti gbà ẹ mọ̀ pé torí pé èmi mo kọ́ analyse pé
ńgbà tó ní gbogbo àgbáyé ẹgbà mi mọ̀ páwọn kan ti ń analyse àwọn kan ti ń jà fún mo ní kíni ṣáwọn tó jáde tó gbé ṣépè lóru níjọ́ wo tó kì wọ́n yé pé àwọn nìkan wá jà fún nobody will fight for you ohun tó gún ṣe fún wọn tó ti sọ pé mi jà fún kò ń ṣe ìbẹ̀rù ẹlẹ́tì wọ́n ní mo jà fún mi pé mo ti gbowó lọ́wọ́ mi wọ́n ní mo gbowó kò sẹ́ni tí ó jà fún yín. ẹ jẹ́ kí n sọ bí tẹ́ ẹ ti kọ́kọ́ ṣẹ́ fún ẹ jẹ́ kí n sọ bí tẹ́ ẹ kọ́kọ́ ṣẹ́ fún yín tí òun wí tèmi quote because kò ń ṣe gbogbo wa la máa ṣe ayọ̀ nínú ọ̀rọ̀ ibi tẹ́ ẹ ti kọ́kọ́ ṣẹ́ ẹ rí i pé ó ní ọ́díò ohun tó ń lọ níta wípé òun lọ ṣèyàwó ọmọ wípé kí ló dé tóun fi lọ ṣe kí ló dé tóun ò fi lè yà wọ́n ló fi bẹ̀rẹ̀ sí narrate irọ́ burúkú irọ́ èmi gan kọ́ mo kọ́kọ́ Dàmọ́lá ló gbé fídíò jáde Dàmọ́lá ló gbé fídíò Dàmọ́lá ló post fídíò ibi tí Mohbad àti Wùmí ti ń ṣe introduction tí àwọn ọ̀rẹ́ ọkọ ti kó owó ńlá dání ní kinní àdẹ́tán ṣó abẹ́ tẹ́ǹtì tí wọ́n ta àtìgbà tí wọ́n ń jẹun tó ṣó ẹ̀ ìyẹn ló ń reply fún táwa dẹ̀ sọ fún pé kí ló tí ò pín wọn níyà. bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àyàfẹ́ tí ò bá sí nínú justice for Mohbad starting from day one ẹ̀yin lẹ máa ń pariwo jù tẹ́ ẹ máa ń yọ àwọn nǹkan jáde jù mi ò sọ pé ọ̀pọ̀ mi ò ṣe o but ẹ pariwo tó pé kí ló dé tó ń ọ̀rọ̀ yẹn ẹ tún ti sọ lẹ́ni but bó dẹ̀ ṣe yẹ kó rí lẹ ṣe sọ yẹn but nǹkan kan yà mí lẹ́nu ẹ tó bá fẹ́ gbọ́ kó gbọ́ this is ó wà very easy and simple láti gbọ́ and láti mọ̀ ìwọ èèyàn tó ń sọ wípé wọ́n ká sọ sóhun lọ́rùn kódà kò sí wọn òun kó tó káṣọ sóhun but wọ́n kó aṣọ yẹn sí ẹ bá rà gbádà ọ̀nà bó ṣe rí kí ló dé tó gbà. ẹ máa gbọ́ mi ó dẹ̀ tẹ́rùn ara ẹ̀ sórí aṣọ ó tún gẹ̀ fìlà what kind of nonsense is that ó tún gẹ̀ fìlà sí. ẹ lọ bẹ̀ ẹ lọ ṣèyàwó ṣe rí inú mi dùn bẹ́ẹ̀ ṣe gbé program mi lénìí because èmi rí program fún ẹni tó bá yé dáadáa á rí wípé okùn tí dòsí gan dẹ́lẹ̀ game tó gbé lẹ̀ tó kúrọ́ fáwọn èèyàn okùn yẹn gangan lẹ́yìn gangan mú sìn tẹ́ wá fi ń dì í pé ṣe bó lóògbọ́n ni ṣe bó mọ́kú tó pa ọmọ ẹ̀ ni ṣe bóun fún public ní igbó dídí sàn ni inú mi dùn gan inú mi dùn because ó sọ nínú interview yẹn àbí nínú show tó ṣe yẹn ó ń sọ wípé even though Blessing mọ̀ ó ní ṣe bí Blessing wà láyé àwọn tó ń pé Mohbad sọ fún àwọn tó ń bá Wùmí sùn pé ṣe bí Blessing mọ̀ kí wọ́n pe Blessing Mohbad wà láyé. èmi náà dẹ̀ sọ fún pé kí ló dé tí wọ́n fi fòpó kó tó di pé Mohbad kú ogún lẹ̀ ń jà sí kí Mohbad tó kú jà sọmọ. ìyá mi. ó ní ìyá Mohbad sọ nísìn nígbà pé family meeting tẹ́ ń pè orí ogún lẹ̀ ń pè sí pé torí ọlọ́mọdé. ẹ ti rí àbí ìgbà ẹ mọ̀ ó mọ̀ pé business ẹ mọ̀ nísìn ó dorí DNA ìwọ nígọ̀ láti jáde láti lè sọ pé kí wọ́n pe Blessing dá mí pé ó mọ̀ pé tó bá Blessing sọ̀rọ̀ Blessing á sọ̀rọ̀ jáde á sọ nǹkan tó mọ̀ láti fi lè nail láti lè fi ti DNA ẹ lọ́rùn but why tó o fi lè sọ pé ká pe Blessing kó o bá wa pè é kí Blessing yẹn tó ló wà láyé yẹn kó jáde kó sọ nǹkan tó sọ fún ẹ tó ní kó o ká sára ìdí wo ló fi ní kó o ká sára kí ló rí kí ló sọ fún ẹ nípa ikú tó pa àbúrò ẹ. very simple thing níbi tó yẹ kí ọpọlọ àwa èèyàn àwa public ibi tó ti yẹ ká sọjí nìyẹn wípé this man ó ń lò yàn ni ó dẹ̀ rò pé òun gbọ́n but kò gbọ́n débì kankan
Yusa. Kò gbọ́n because tá a bá wò dáadáa a rí wípé the same tactic tó lò lálàkọ́kọ́ ìgbà tó lọ sọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ recently tó tún lulẹ̀ ń bẹ̀ yẹn náà the same static náà ló tún fẹ́ lò lórí DNA ẹ jọ̀ọ́ o ṣé báwọn àgbà sọ wípé wọ́n ní ẹ̀ẹ̀kan ṣoṣo ni atannidó máa ń tan ní mọ́. Josie ti tàn wá dólẹ̀. Ó lè rí wa tàn mọ́. Ẹ̀ẹ̀kan látannidó máa ń tan ní mọ́. Ó lè tàn wá mọ́. I'm very sorry to say it. Ẹ̀ẹ̀kan ṣoṣo látannidó máa ń tan ní mọ́. Ẹ ṣeun. Ó lè tànyàn lẹ́ẹ̀kan kó tó wá sọ pé o tún fẹ́ tàn lẹ́lẹ̀kejì àyàfẹ́ tó pé òun gangan ti gọ̀ because DNA yìí kò ń ṣe òun ló pa Mohbad. Fún wa ní ikú tó pa Mohbad Fọlá forí burúkú Sadio Olófò. Sadio Olófò fún wa ní ikú tó pa Mohbad. Sọ bàbá ọmọ tó rí nínú bàbá ọmọ tó sọ pé orí nínú orúkọ gbé jáde. Orúkọ tó wà nínú passport. Nínú passport gbé jáde olórí burúkú Sadio Olófò gbé jáde fún wa a fẹ́ rí. Ó ti ló mọ̀ pé evidence wà lọ́wọ́ ẹ̀ gbé jáde. Kò ní ìdílé tó fi bú Wùmí olórí burúkú ẹ tó fi bú Wùmí tó fi ranjú tó sojú dúdú tó wà nínú òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀. Ó ṣe gbé jáde ṣebí wọ́n ló mọ bàbá ọmọ ó ní orúkọ tó wà ńbẹ̀ ó ní kì í sorúkọ àlọ́ba ìwọ dẹ̀ ló mọ orúkọ bàbá tán fi sí fún wa má wulẹ̀ bú Wùmí mọ́ fún wa ẹ wá àti Josie ẹ má dà wá láàmú mọ́. Tí wọ́n bá help àǹtí ẹ torí pé àǹtí ẹ ti múlẹ̀ ìwọ náà lè ran àǹtí ẹ lọ́wọ́. Táǹtí ẹ bá dẹ̀ tó bá dẹ̀ lè help àǹtí ẹ tó lè ran àǹtí ẹ lọ́wọ́ níbi kíni níbi pé ó sọ orúkọ tí ó wà ní ibẹ̀. Olùsí ọmọ jáde. Ẹn tó bá tún kó sí ọwọ́ Josie níṣẹ́ ló yẹ kí wọ́n ṣe deliverance fún ẹni bẹ́ẹ̀. Wàláì. Gbogbo ẹnu mo fi sọ mi ò yọ sọ nítorí pé kíni tí èèyàn méjì ò ń pàdánù rọ tí ẹni tí wọ́n bá ń purọ́ fún tí ò bá mọ̀ pé irọ́ lòun pa fún ọmọlàkejì òun ẹni tó ń parọ́ yẹn gangan gbọ́dọ̀ mọ̀ pé irọ́ ni mo ń dẹ̀ ń pa ọ́. Josie mọ̀ pé irọ́ lòun pa ìwọ lè jáde láti sọ pé kí wọ́n béèrè lọ́wọ́ Blessing pé Blessing wà láyé but o ò lè sọ fún wa o ò lè sọ pé kí Blessing jáde ká béèrè lọ́wọ́ Blessing kí Blessing ní tí Blessing sọ fún ẹ tó lè tan ìmọ́lẹ̀ sí nǹkan tó pa Mohbad mi ò ní Blessing ló pa Mohbad mi ò ní Blessing wà ńbẹ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ mi tọrọ ń lọ ẹgbẹ́ nǹkan tí Fọláṣadé sọ ní tí ìyá Mohbad sọ nínú nǹkan tó sọ yìí dájú pé ẹbí yẹn gan ti múra wọn wọ́n ti pínra wọn already nítorí ogún wọ́n ti múra wọn wọ́n ti pínra wọn. Blessing ó ti bọ́ sọ́dọ̀ màmá ẹ̀ àdúrà ó ti bọ́ sọ́dọ̀ màmá ẹ̀ nítorí ogún and that's the reason why tí ó kò yẹ kí kéèyàn blame àwọn ọmọ yẹn lọ títí because kò dára tó kí wọ́n fi èèyàn jẹ oyè àwòdì tí kò sì lè gbẹ́dì ẹ̀. Ìwọ lórí ilé tó yẹ kó o sọ nǹkan o wá ń dúró wípé ará àta ni kó bẹ́ẹ̀ ṣe ará àta ni kó gbà ṣe kó bẹ́ẹ̀ sọ nǹkan tó yẹ kó o sọ but ìgbà tí owó ń wọlé o pín fara àta o mọ àwọn tó ẹmọ bẹ́ẹ̀ ṣe ń ṣe o so ará àta ń sìn ni kó wá bẹ́ẹ̀ jà DNA ṣé DNA ló pa Mohbad ni. Ẹni tó bá wù kí wọ́n bá náà sùn kí wọ́n bímọ fúnra wọn in tó pa Mohbad ni òun ló wà important in tó bá mọ̀ in tí wọ́n ní kó kására yẹn mo tún sọ bí mo dẹ̀ máa sọ the 10 years to come ni àníṣe in tó kására òun làwa fẹ́ mọ̀ ó máa help kéèsì tí wọn náà dẹ̀ mọ̀
into kására yẹn tí wọ́n pè ẹ́ yẹn tó wá sọ pé ọ̀rọ̀ DNA ní káwa máa pe òǹtọ̀ yẹn fún ká má pè nípa bí Mohbad ṣe kú àti nǹkan tó mọ̀ ẹ rí i pé kò make sense sister mi ẹ rí i pé ìlú ìtọwọ́bọ ọpọlọ jòsí ló lọ́jàre ọpọlọ ẹ̀ ló lọ. kò make sense now bí ìgbà téèyàn ń tọwọ́ bọ ọpọlọ èèyàn ni. ẹ ṣeun. wọ́n sì ta wọ́n á ní kó máa wọlé pé a máa gbàdúrà pé travel tó fẹ́ lọ yẹn ó máa lọ wọ́n á invite pastor. àbẹ́ ẹ̀gbọ́n tán ló ṣẹlẹ̀ wọ́n níjọ́ tí Mohbad máa lọ sí travel tán máa gba travel fún Mohbad o ń lẹ gbọ́ yìí o wọ́n ní Wùmí wá sọ fóun pé ìyá mu pé ẹ jẹ́ máa gbàdúrà fọmọ yín kó lọ re kó bọ̀ re kí ni Wùmí rí kí ni tán ti gbọ́ ṣe bọ́ ẹbí àwọn ọ̀gá rẹ̀ àwọn queen mother wọn ṣe bọ́ boyfriend man friend queen mother wọn ló gbé travel out èwo tó wá lábùrọ̀ máa tún lọ re máa bọ̀ re ẹ wá rí ní ìsìn ó wá dé ikú yẹn náà dẹ̀ ló pa sọ́tì ju ọ̀sẹ̀ kan lọ tó dé tó ikú àwọn wá pe ẹ̀ẹ́dígbọ́n tẹ̀ tó láwọn pe pásítọ̀ ìyẹn mọ̀ pé ikú ti wà lórí ọmọ yín ìyá Mohbad lòun fẹ́ pariwo wípé wọ́n ń sọ wípé kóun bá pariwo kò sẹ́ni tó máa gbọ́ fọ́ìsì òun Wùmí ló ń sọ yẹn o ó lòun fẹ́ kígbe pé Wùmí ń sọ fún un pé tẹ́ ẹ bá jẹ́ pariwo inú ilé yín nìkan lẹ́ẹ̀ ti máa gbọ́ kò sẹ́ni tó máa gbọ́ ẹjọ́ kí ni òun yẹn a máa tún bẹ̀ yẹn mú ìyá lòun fẹ́ kígbe síta pé òun ní pèsè kẹjẹ́ kóun kígbe wọ́n sọ pé inú ilé òun nìkan lòun ó ti máa dún ó yá. ọjọ́ Sunday mi mọ̀ kó máa wá gan ìgbà tó ń bọ̀ tó wá rí mi ó mú dàrú ṣàlọ́wọ́ àbúrò wà lọ́wọ́ ẹ̀ ni wọ́n ti gbà ẹ́ náà níwájú mi fúdádì ẹ̀ ṣe bó fẹ́ jogún náà ní láti lè ó fẹ́ jogún náà ni ẹni tó bá dẹ̀ fẹ́ jogún náà jogún ràmí fúdádì ẹ̀ mo fẹ́ kó ràmí fún wọn mú ẹ má wọrí ṣé lẹ́yìn wà lọ́wọ́ ẹ̀ ẹ gbàgbé ẹ jẹ́ kí á ní peace ẹ jẹ́ kí gbogbo wa jẹ́ ẹyọ kan ó kù sí bímọ ẹ̀jẹ̀ ti accept ẹ̀ ṣé ẹ ti gbọ́ ẹ̀jẹ̀ jọ ọwọ́ ọmọ yìí náà ni ṣé ẹ ti gbọ́ ìwọ ti tèmi ń bẹ àwọn ọmọ tèmi lèmi ní láti tèmi náà. ṣé ẹ gbọ́ òun ẹ gbọ́ ẹ rí ohun tó dáa jù láyé ni pé kí èèyàn mọ Yorùbá kéèyàn sọ ọ̀rọ̀ kẹ́ẹ̀dẹ̀ mọ ìdáhùn ó kúkú ti bímọ ẹ̀sà àti gbà á ìyá Mohbad fúnra rẹ̀ mọ̀ pé Mohbad kọ́ ló lọ́mọ ẹ̀sà àti àṣẹ́ẹ̀tì ọmọ tó ń lò ń jà fún ayé tó ń tóun ó jẹ ló wà áfítà. ti so papọ̀ kí gbogbo àsọra wa papọ̀ mo ń ṣàbá bàbá ẹ̀ jájọ́ mi bàbá ẹ̀ tún padà bẹ̀ tó ti padà bẹ̀ Mohbad jọ yẹn èmi náà wà bẹ̀rẹ̀ kan wà bẹ̀rẹ̀ kan gbàgbé ó dẹ̀ ní ti tán òun ní sọ̀rọ̀ pé kó má béèrè ilẹ̀ yẹn mọ́ láyéláyé wọn á ní pé ẹ̀jọ̀ ilé ìjẹ́ kó tó síbẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn ìkómọ náà ìgbàgbé ọ̀rọ̀ kó mọ ní bẹ̀ pé ọ̀rọ̀ kó mọ owó ọjọ́ síṣẹ́ ni wọ́n ti fún ìgbàgbé ẹ jẹ́ kí ìlànà ọmọ yẹn ẹ jẹ́ ká jọ jẹ́ ẹyọ kan torí pé mi ò bá jòsí jà mi ò dẹ̀ bá mọ́ Wùmí náà jà jòsí expect pé gbogbo nǹkan tí wọ́n mi padà wá ṣe padà tó wá sọ padà táwa dọ̀rẹ̀ jòsí expect ẹ̀ ilé ìṣe mọ́ Wùmí ló bí èmi ni mo gbé ọba fún ara mi nǹkan tí mi ò ṣe sọ̀rọ̀ láàrin yẹn ìṣe pé mọ́ mi ló wá bá mi ṣùgbọ́n jòsí ò mọ̀ yìí pé ọmọ yẹn lè padà wá kọjú sí mi padà èmi dẹ̀ ni mo ru ọgbọ́n fún gbogbo wọn ọgbọ́n lèmi lò fún wọn gbòbìnrin ni mo lò fún gbogbo wọn ó yẹ kí n mú mọ́ Wùmí kí n máa bàjà ni ó yẹ kí n mú jòsí kí n sọ́ dọ́ta ṣùgbọ́n mo mọ̀ tí mo bá ṣe bẹ́ẹ̀ mi ò ní páwà mo wá bẹ́yìn kọ̀ọ̀kan wọn jà ní kó fa gbogbo wọn mọ́ra pé kí gbogbo wa wà lẹ́yọ kan ṣùgbọ́n ọ̀nà jòsí ò jòsí ọ̀rọ̀ yẹn ló ṣì wà nínú ẹ̀ pé tọmọ yẹn fi kú ilẹ̀ tán lọ sí mọ́ọ̀sì èmi náà fẹ́ kọ́lé yẹn fún náà fẹ́ kọ́lé náà fẹ́. sẹ́yìn náà ti rí báyìí pé ogun ti wà ńlẹ̀ gan kí Mohbad tó kú ogun mi sọ pé ogun wọ̀ ó ti wà ńlẹ̀ kí Mohbad tó kú. kọ́lé ilẹ̀ fún ilẹ̀ yẹn wọ́n fẹ́ kọ́lé síbẹ̀ fún mi pé tí mo bá ti kó ilé tí wọ́n ti fún mi ní quick notice instead mo fi lọ gbalé Kòròdú yẹn ilé yẹn ni mo fẹ́ kó lọ ìgbà tó yá tó dìgbà tó fẹ́ máa ṣiṣẹ́ ọmọ mi ti yọ blọọkù ti ṣe every tó ti ra yẹpẹ every kó kọ́ lọ ṣiṣẹ́ ìsídẹ̀ sọ pé òun ò gbà mọ́ wípé òun fẹ́ fi kọ́ church
ọjọ́ yẹn mo wà ṣọ́ọ̀kì àyà mi já torí èmi gan ti gbẹ́kẹ̀lé pé ọmọ mi máa kọ́lé fún mi ibẹ̀ ni mò ń lọ ó dẹ̀ ní òun ò gbà mí ìjọra mọ́ ọmọ mi mo wá mú lọ sí kitchen mo wá mú mi náà mo ní ẹ wá sọ lójú ó dẹ̀ sọ lójú ẹ̀ tòótọ́ ọmọ yẹn dẹ̀ tẹ̀ mí mọ́lẹ̀ bàbá mi ti tẹ̀ mí mọ́lẹ̀ ó dẹ̀ sọ pé kí n máa wọ̀ ní kí n fi sílẹ̀ ìdè fi sílẹ̀ ọmọ fi gbalẹ̀ fún mi kò lójú ní ìdè mú bẹ́ẹ̀ mú ṣùgbọ́n máa bá mi ẹ mú kọ́ mi ṣe báyìí mo ní kọ́ mi ṣe báyìí mo ní kọ́ mi ṣàwò mo ní kọ́ mi ṣe báyìí mo jẹ́ pé ọmọ ìgbà tó fẹ́ travel kí ọmọ yẹn tó travel lọ sí travel ẹ̀rù ń bà ọmọ yẹn láti travel tó lọ last ẹ̀rù ń bà ìlú mẹ́ta ló lọ bó ṣe lọ yẹn wọ́n á ní kí la máa ṣe wọ́n yìí sọ statement kan ní ọjọ́ yẹn ó sọ fún mọ́ mi pé ṣé ẹ̀yin bọ́ síta kẹ́ ẹ sọ pé mo fẹ́ travel nǹkan kò gbọ́dọ̀ ṣe ọ́. Ṣẹ́ngbọ́, Omowumi told me to warn his father that nothing must happen to Mohbad. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tí Wùmí rí tó fi di wípé Wùmí sọ wípé kí ìyá rẹ̀ bọ́ta. Ó ní Mowumi told me to warn his father that nothing must happen to Mohbad. Báwo ni Wùmí ṣe máa sọ wípé kí ìyá Mohbad bọ́ síta kó máa pariwo léjò sí lórí pé nǹkan kò gbọdọ̀ ṣe Mohbad o nítorí pé Mohbad ń travel. Ṣé Wùmí ti ní pláàni ẹ̀ tó fẹ́ gbé léjò sí lórí? Ẹ ti rí pé gbogbo pláàni wọn tí wọ́n ń pláàni yìí wọ́n ti pláàni ẹ̀ lẹ́tẹ̀lẹ̀ gbogbo jòsí ló pọ̀ mọ́ kí jòsí tí jòsí lọ sin ọmọ ìzàrà plan work orí jòsí ti burú ni tó fi wọ one chance àwọn olórí burúkú mọ́ ṣàǹfààní ẹbí kẹ́bí. Ṣé ẹ ti rí nínú ọ̀rọ̀ tí ìyá Mohbad sọ yìí point nìyẹn. Wùmí sọ fún pé kó ń sọ fún Wùmí told me to warn his father that nothing must happen to Mohbad. Ṣé bàbá Mohbad fẹ́ pa Mohbad ni? Torí pé ọmọ ń travel. Tí Wùmí fi wá ń sọ fún ìyá rẹ̀ pé kó kìlọ̀ fún bàbá rẹ̀ pé nǹkan kò gbọdọ̀ ṣe Mohbad. Ẹ gbà mí nítorí Ọlọ́run. Tí bàbá fẹ́ ṣe kú pọ̀ ọmọ ni. Wọ́n lè fi rí pé wọ́n ti plan ikú, wọ́n ti plan gbogbo bó ṣe máa dẹrù yẹn gan. Léjò sí lórí, gbogbo bí social media ṣe dàrú yẹn, wọ́n ti plan ẹ̀. Sister Tenny, ṣẹ́rí ọ̀pọ̀ kò kàn fẹ́ gbọ́ tọ̀rọ̀ Ọlọ́run gbọ́ because mo máa ń sọ wọn pé èrò lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀lé nínú justice for Mohbad wọn ò mọ bí justice fi gan lọ. Iṣẹ́ wo ni Mohbad gan fẹ́ lọ ṣe? Producer tó gbé lọ ó mọ̀ náà. Ọmọ yẹn ò lè dé airport náà. A ní mo sọ pé blacklist ti wà lórí ọmọ yẹn already. Ṣebí òun fúnra rẹ̀ gangan mọ̀. Ṣebí Wùmí fúnra rẹ̀ gangan mọ̀ tó ṣẹlẹ̀. Ṣé rí no, ó máa ń dùn mí gan. Ó máa ń dùn mí o. Ikú ọmọ yìí ó máa ń dùn mí. Bí àwọn families bí wọ́n ṣe compromise tí wọ́n sì fi ọwọ́ ara wọn dẹjọ́rú nítorí àtẹnujẹ, nítorí ìjẹkújẹ. Ṣé rí ẹ jẹ́ kí n yọ ọ̀kankan jáde fún wa. Ṣé rí obìnrin tó ń sọ̀rọ̀ yìí abiagba ni wọ́n o lóòótọ́ abiagba ni wọ́n àti bàbá àti ìyá. Keep tapping. Tó bá wu àwọn tó bá fẹ́ ẹgbẹ́ láìkì yẹn lọ 100 ẹgbẹ́ láìkì yẹn 100 ẹgbẹ́ lọ sí 100 ẹgbẹ́ lọ sí 100. Ẹni tó èèyàn ò lè róòtọ́ ọ̀rọ̀ kó má sọ téèyàn bá fẹ́ wà bias lóòótọ́. Ẹni tó bá dẹ̀ wù kó in tí mo fẹ́ sọ yìí ẹni tó bá wù tó bá sọ pé òun fẹ́ jáde fèmí kò kan mí ìyẹn ò káyé ògùn lákàyé ló máa bá mi dojúkọ ẹ. Ṣé rí ìyá Mohbad bó ṣe jẹ́ abiagba tó ìyá yìí tún sàn ju bàbá yìí lọ. Yes, màá dẹ̀ sọ díẹ̀. Ṣé rí tẹ́ bá wo àwọn nǹkan tí obìnrin máa ń sọ gẹ́gẹ́ bí ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ẹ máa wò bó ṣe sọ̀rọ̀ fámílì Wùmí wọn ò gbà yẹn o ṣùgbọ́n nípa bàbá Mohbad wọ́n fárígá wọ́n yarí. Yes, àwọn ọ̀rọ̀ kan bẹ tí obìnrin yìí máa ń sọ fún ẹni tó bá ní òye tó bá ń ronú jinlẹ̀ dáadáa. Obìnrin yìí tó tún sàn abiagba ni o but abiagba ẹ̀ tún sàn ju ọkọ ẹ̀ lọ. Ìdí kan ni pé
ẹ lọ wo interview tí obìnrin yìí ṣe ní Punch nígbà kan. Obìnrin yìí tú àwọn àṣírí kan jáde. Bàbá tó bí ọmọ kò sọ rí bọ̀ tó ń pariwo pé òun jìyà lórí ọmọ. Tó lé capital àwọn jọ ń ṣe ọkàn fìyẹn fùlọ ó dẹ̀ fi fùlọ ó fi gbowó lọ́wọ́ everybody. Kò sọ rí. Ìyá yìí sọ̀rọ̀ kan ó ní ọmọ òun sọ pé òun ò gbélúbọ̀ mọ́ ọmọ òun ò fẹ́ gbé o. Òdodo ọ̀rọ̀ dẹ̀ lóbìnrin yìí sọ. Ìjẹ́ ṣé níbo lẹ ti gbọ́ rí pé ó jáde lẹ́nu Jòsí rí? Ẹ tún ti bí wò ẹnu lẹ́yìn ìgbà tí Naira Marley tó gbé tí ò bá ṣe pé ó gbé fídíò jáde láti lè fi defend ara títí ẹ̀ nípa bí wọ́n ṣe lọ bẹ Jòsí bí wọ́n ṣe lọ bẹ bí àwọn méjèèjì lọ bẹ Naira Marley. Obìnrin náà ló sọ wípé wọ́n na ọmọ òun. Jòsí ò sọ o. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ yìí lẹ́yìn kí ikú tó dé. Kò sí nǹkan kan tó jáde lẹ́nu Jòsí. Kẹ́ fi lè mọ̀ pé that man is a green snake under the green grass ni. Ẹlẹ́tàn ayé òun àtọ̀run ni. Ohun kan tí Jòsí ò fi lè mọ́nu Mohbad ni pé òun gan ò rán níṣẹ́. Òun gan wá kí Mohbad kú if not so. Ọmọ tó jẹ́ pé ó ti ń jà lórí ogún kó tó kú. Ó ti ń jà pẹ̀lú ìyàwó pẹ̀lú àwọn ẹbí ìyàwó tọ́mọ yẹn sọ fún ẹ pé kó gbójú bẹ̀ tínú ń bí ẹ. Ó ní wọ́n gbéṣẹ́ ó gbowó fún ó gbé kinní fún àwọn ẹbí ìyàwó rẹ̀. Ìwọ tí wọ́n dẹ̀ ń gba contract tí wọ́n bá yàn kọ́lé tó jẹ́ pé ìyá ìyàwó ló ń gbé fún. Ìyẹn ń bẹ lára Jòsí tó ń kan lára Táláyọ̀tọ̀. That is what tó jẹ́ pé bí kú tọ́mọ yẹn kú gbàrà báyìí ó fún ní opportunity àti lè jà. Ṣé pé ńgbà yẹn wọ́n mú lọ́wọ́. Ó ní gbogbo àṣírí yẹn nìyá Mohbad tú nínú ọ̀rọ̀ yìí. Torí mi ti ẹ̀ listen sí fídíò yẹn dáadáa tó báyìí. Dáadáa tó báyìí. Pé wọ́n tiẹ̀ ti kọ́kọ́ mú ogún yẹn wọ́n ti kọ́kọ́ jọ bára wọn kọ́kọ́ pò tẹ́lẹ̀. Wọ́n ti ń pelé léra wọn lórí. Tí ẹ bá lọ farabalẹ̀ dáadáa tẹ́ ẹ bá lọ gbọ́ first punch tí obìnrin yìí ṣe ń gbà yẹn. O náà lélẹ̀. Àwọn òdodo ọ̀rọ̀ kan. O náà ni. O ní mò ń play. Ó sọ àwọn ọ̀rọ̀ tí Wùmí tí mo fẹ́ fàyọ́ bẹ̀ tí mo fi ń play rẹ̀ ni ibi tí ìyá Mohbad ti sọ wípé Wùmí dókòǹtà wò ń ká Túndé àti ẹ̀ tó dẹ̀ sọ pé àwọn ní káwọn lọ ṣe DNA test. Bàbá Mohbad sọ pé òun gan ni mo bá débì tí mo fẹ́ play. Tó náà sọ pé kẹ́mi máa jà fáwọn nígbà tí Jòsí sọ pé ọmọ ni kẹ́mi wọ́n máa bá yín jà ikú Mohbad ni mo wà after. Jòsí ti lọ́mọ ọmọ ni kì í ṣèṣin ni Jòsí àwa sọ fún ẹ dákun ẹ já play rẹ̀ kankan tó máa sọ̀rọ̀ jàre. Ẹ jẹ́ sáré play rẹ̀ tó yá sọ̀rọ̀ kó tó tanu pápá tanu dé. Wọ́n padà ọ̀rọ̀ tó sọ yín wọ́n padà pé ìsìn àárọ̀ yín ṣé bí gbà yẹn mo ní pé kẹ́ jẹ́ kí n pariwo pé nǹkan báyìí báyìí ẹ sọ pé tí mo bá sọ̀rọ̀ pé àwọn fámìlì mi ló máa gbóhùn mi pé kò sẹ́ni kankan tó máa gbóhùn mi pé kí n má tanra mi jẹ ẹ mú mi ṣeré gbà yẹn. Mo wá ń pé kí n bọ́ síta mo wá ní kó má wọlé pé a máa gbàdúrà pé travel tó fẹ́ lọ yẹn ó máa lọ. Mo wá invite pastor ìyá mi wà ń bẹ àbúrò mi wà ń bẹ àwa lọ 3 days a lọ sí ilé a lọ gbàdúrà pé kó tó travel yẹn torí travel yẹn àyè ìjà ó nítorí pé náírà bóun ti plan fún un tóun bá ti lọ síbẹ̀ yẹn wọn á ní kò ní sí nǹkan kan lágbára Ọlọ́run a ṣe ṣòro ọjọ́ 3 fún kò bá wa ṣe 3 gan tó fi travel títí ẹ̀ ó fi àwa sílẹ̀ àwa gbàdúrà mi ò bọ́ mi máa kú mi ò gbọ́. Ìgbà tí ọ̀rọ̀ NDN ṣẹlẹ̀ tán wá sọ pé òun fẹ́ kúrò bẹ́ẹ̀ bó fẹ́ ṣe ìdìmájà òun ìgbà tí ọ̀rọ̀ NDN ṣẹlẹ̀ tán kò lè lọ sùn síbẹ̀ yẹn mọ́ ó máa ń sùn káàkiri ni àjọ máa lọ sùn èmi àti ẹjọ́ máa ń sùn káàkiri ìgbà mi àmà lọ sùn sílé náírà náà ìgbà mi máa wà lọ máa yọ́ lọ máa wà lọ síbẹ̀ mi ò ní rí màá ṣáà máa fi fóònù pé ibi tó bá wà á wà gbé mi lọ síbẹ̀ wá náà fẹ́ kúrò bẹ́ẹ̀ àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ mú ò padà lọ síbẹ̀ ẹ̀kọ̀ọ̀kan ni mo máa padà lọ sùn síbẹ̀ ẹ̀kọ̀ọ̀kan tó bá ti fẹ́ lọ sùn gan síbẹ̀ èmi máa ń kó lọ sùn síbẹ̀ pé lọ sọ́dọ̀ ọ̀gá ẹ̀ lẹ́yìn lọ yọjú sí ọ̀gá ẹ̀ ó lè mọ̀ pé ó ṣe wà ìgbà tí mo fẹ́ lọ mú gan kúrò níbẹ̀
mo lọ mú kúrò ńgbà kan kúrò níbẹ̀ pé kí lọ mú ọmọ mi kí lọ tọ́jú ọmọ mi torí ọmọ máa sọ pé ọmọ máa sọ pé kíní kan ṣe kíní kò lè ó ti gbàgbé orin ó ti gbàgbé ẹni tí mo pé ó ti gbàgbé orin kẹ mo lọ mú ọmọ mi nígbà yẹn a lọ sọ́dọ̀ náírà ìgbà tí dáàbò pé a fẹ́ mú pé kò fún wa ní ká lọ mú lọ ǹjẹ́ mo lọ sí church ìgbà tí màá mú lọ sí church náà ìyá Lọ́ládé náà ló mú wa lọ sí church kan tó mú jòsí lọ torí àwọn náà ni mò ń tẹ̀lé mo máa tẹ̀lé wọn báyìí bí ẹran ni torí pé mi ò lè sọ̀rọ̀ wọn jẹ́ kí n sọ̀rọ̀ mi ò lè wọ́n ti fún mi gbẹ kì í ṣe báyìí ṣẹ̀ ń fún mi gbẹ ń sìn wọ́n ti fún mi gbẹ tipẹ́tipẹ́ ìyá Lọ́ládé gbogbo nǹkan tó bá ti sọ wọ́n lọ bá mọ́wò mi pé èmi ni mo sọ pé ìyá ọkọ ẹ sọ pé o ò lè fẹ́ wọn èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n á sọ bẹ́ẹ̀ fún mi pé kémi lọ fún gbogbo wọn èmi ò lè ní ṣe kankan màmá o gbogbo wọn tó bá ti wá torí mọ́wò mi àwọn sọ pé ìyá ọkọ ló sọ yìí pé o ò lè fọmọ òun ìyá tó fún gbogbo mi kì í fẹ́ rí mi èmi tó bá ti rí àìmí problem mo jẹ́ fún wọn kì í fẹ́ rí mi ìyá Lọ́ládé mú wa lọ sí church. tí ìbá ṣe pórí yín burú ọmọ tẹ́ ẹ̀ tí ì fẹ́ orí yín burú gan o ọmọ tẹ́ ẹ̀ tí ì fẹ́ tí ò tí ì lóyún orí burúkú orí òfò ara yín ó ń pàṣẹ fún ọ pé ó lóun ò ní fọ ó dẹ̀ ló lọ káàkiri yẹ́ẹ̀dẹ̀ jẹ́ wòlíì ṣé kérúbù àti sẹ́ráfù kan ló ní tán pè ní ìpínyà jù pé kán ya èèyàn ṣé kérúbù àti sẹ́ráfù kan ló ní gbogbo kándù tọkọ-tìyàwó èyí tó kọjú sí àwọn èyí tó kẹ́yìn síra wọn ẹ̀yin ò ṣe ṣèpínyà yẹn fún wọn olè ní ẹbí yín orò ẹ̀yin oníṣẹ̀ṣe aláànídìí orò táìsí yín wọgbó orò láfi sí gbogbo yín wọgbó. mo máa ti jòsí lọ sí church àti promise mọ́ mi ó tẹ̀lé wa lọ mo máa ìyá Lọ́ládé yẹn ó bí ọmọ méje ọmọ máa ṣọ́ọ̀pù lẹ́yìn ọ̀kan bí ọmọ mi ṣe kú àfi tí ò bá ti mọ nǹkan tí mò ń sọ yìí o tó bá ṣe pé irọ́ nìkan pa bàtà wá dé church alọ́dọ̀ pásítọ̀ mọ́ mi ó tẹ̀lé wa lọ ohun oríṣiríṣi náà sọ kinní kan ó yà sọ wọn gbàdúrà àdúrà náà làwọn gbà bẹ́ẹ̀ ìjọ kejì mọ́ mi wá bá wa ń bẹ̀ 3 days la fẹ́ lò wọ́n mi padà bá wa 3 days níbẹ̀ gbogbo ìyàwó ọmọ ta wá ta dọ́gbọ́n pé a gbé wá gbogbo ará àdúgbò gbogbo àwọn ìyàwó wọn pátápátá wọn wá wọ ọmọ yẹn níbẹ̀ èyí tó wà lé gan fẹ́ máa bá mi jà tí mo wá wọ ọmọ mi tí mo tẹ̀lé ọmọ mi wá èyí tó wà lé ó tún fẹ́ máa bá mi jà pé mo wá wọ ọmọ ti tèmi ọmọ ẹ̀kọ́ o gbogbo yín báyìí ló máa kàn àfi tí ò bá jẹ́pọ̀ ọmọ mi tí ò bá jàtà ọmọ mi lókun àfi tí ọmọ mi ò bá ṣe fún tó bá pé kà ló ṣe fún gbogbo yín lókun kò sí ẹni tí kò ní kàn ní ìtò wà lẹ́yìn kò sí ẹni tí kò ní mú títí ẹ̀ pé nǹkan máa lọ kò ní mú kankan nínú ẹ̀ ó máa mú títí wọn. lọ pa wọn lọmọ bóyá àwọn náà wọ́n ti fẹ́ bá mi jà gbọ́n bẹ́ẹ̀ orí ẹ burú wọ́n sì gbẹnu sán sáwọn náà kó bọ́ olórí burúkú títí ẹ ìwọ náà gbẹ́jọ́ tó rò náà ẹjọ́ tó rò kalẹ̀ ń sìn ẹ lọ́mọ tẹ́ ẹ fi stein gbé lọ ọmọ tẹ́ ẹ fi ọgbọgbọ́n gbé lọ síbì kan tó wá di wípé ọmọ tẹ́ ẹ gbé lọ chọ́ọ̀chì ọ̀sẹ̀ mẹ́ta lẹ́lẹ́ fẹ́ lò lọ́hùn ọjọ́ tí Wùmí ọjọ́ kẹta ni Wùmí wá bá yín níbi tẹ́ ẹ gbé Mohbad pamọ́ sí ẹ̀yin ò lè kí ẹsẹ̀ rẹ̀ má balẹ̀ ẹ lè dànù tẹ́ ẹ bá fẹ́ràn ọmọ yín ṣé Wùmí àná níbi tán gbé lọ ṣebí story yẹn ni mo ń sọ níjọ́ wo tí mo ní ibi tí wọ́n ní ìgbà tí nǹkan tẹ́ pé wọ́n náà ti ń fa ẹ̀jẹ̀ Mohbad mu tán níbi tí wọ́n gbé Mohbad lọ pé kí wọ́n lọ tọ́jú ẹ̀ ńgbà yẹn pé wọ́n ti pèlò gbogbo iṣẹ́ tán fẹ́ ṣe fún wọ́n ní Wùmí ló lọ bá wọn bẹ́ẹ̀ wọ́n ní gbà tí Mohbad kú yẹn náà da gbogbo nǹkan tán ṣe náà lọ dànù ní nǹkan tó yẹ kí wọ́n fi tọ́jú náà lọ dànù Wùmí lọ gbé ọmọ yẹn kúrò ńbẹ̀ ṣé ẹ rí pé orí yín burú nù ràn yín nù ìyàwó wèrè kan ń pàṣẹ fún yín ṣebí wá ní ẹ̀ńgbà tó pé èèyàn tó ń kàn máa ń di yín ṣèmi wá ní kí n mọ bá yín àníkú tó pa Mohbad lèmi fẹ́ mọ̀ kò sí tó kàn mí ẹ ti gba kámú ṣe bí ìyàwó yín ni ẹ dẹ̀ ní kì í ṣe ìyàwó ẹlẹ́ẹ̀fẹ́ ẹnibo ni dáórì wà tá ló sanwó orí fún olórí burúkú Sadé ń sunkún eyín kéyín sábọ̀ ọmọ olófò yẹn Sadé olófò táyé ẹ ti bàjẹ́ tó pé ìkankan nù gbèsè ayé ẹ kò sí ìtò wúyàn kò sí tán lè fi yan gan bẹ́ẹ̀ ó bu tẹ̀sẹ̀tẹ̀sẹ̀ ó dàbí tó ti gbó bí ilẹ̀ Gálílì olórí burúkú ọmọ ìrankíran ọmọ òṣì orí burúkú yín ò béèrè lọ́wọ́ ara yín kẹ́ ẹ béèrè nínú ìran yín kẹ́ ẹ béèrè ṣé èmi wá ní kí wọ́n máa bá yín jà fógún àbórí yín ti dàrú tẹ́ni kí máa jà kí máa bá yín jà pé ṣé Wùmí fẹ́ Mohbad kò fẹ́ Mohbad kò ṣe ìyàwó rẹ̀ ló wà lọ́mọ tí yín tẹ̀yìn bí fúnra yín wà níbi tẹ̀yìn gbé lọ fún ààbò tí wèrè kan wá gbé níbi tó wà torí burúkú yín dẹ̀ dákẹ́ tẹ̀ dẹ̀ fi lẹ̀lẹ̀ tẹ́ni kó máa gbé lọ tẹ́ ẹ̀ pa
pàṣẹ pé ó yá kúrò máa lọlé gbà kúrò mi báyìí ṣé ẹ fẹ́ ní sulọ́kà ni ṣé court marriage ló ṣe ni tí Wùmí fi wá gbé Mohbad kúrò níbi tẹ́ wà ẹ̀yin lẹ fẹ́ lu ọ̀sẹ̀ mẹ́ta ọjọ́ kẹta ni Wùmí débẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní pé ò lè yín lórí ṣé yóò mọ̀ pé Wùmí gan is a plan Wùmí ní plan ti tiẹ̀ fún Mohbad kò fẹ́ kẹ́ ẹ wá solution ṣe sí ṣé ìyàwó tó bá nífẹ̀ẹ́ ọkùnrin dé ní tó dẹ̀ mọ̀ tó ń ṣe tó wá padà rí wípé ẹgbẹ́ ẹni yẹn kúrò ní àkàtà rẹ̀ tí ẹ̀jẹ̀ kó mọ̀ ó wá padà wá gbogbo ọ̀nà ó track Mohbad ó mọ ibi tí Mohbad wà ó lo track fún débi tó mọ ibi tí Mohbad wà tó fi wá bá wọn ibi tó wà ẹ wá lẹ́rú ọmọ yẹn ọmọ kékeré lásán kẹ́ẹ̀sẹ̀ rẹ̀ má balẹ̀ níwájú yín kẹ́ẹ̀lé kí ẹsẹ̀ rẹ̀ má balẹ̀ orí burúkú orí yín wá ń sunkún níta ẹ wá ní kẹ́mi máa bá yín gà sí ogún ẹ wá ní kì í ṣe ìyàwó yín kì í ṣe ìyàwó ló wá gbé ọmọ yín kò mí tẹwà ẹ̀yin ìyá àti bàbá tẹ́ dẹ̀jẹ̀ lé lórí ẹ̀gbọ́n àtàbúrò yín àti Ṣadé olórí burúkú Ṣadé táyé ẹ̀ ti bàjẹ́ yẹn ó wá gbé Mohbad ní ojú ayé yín ẹ lè sọ fún pé láyé ìyàwó kọ́ ni ọsọ wọn ṣe yògì fún wọn ni court marriage tá a ṣe fún ọ̀dà tó fi jẹ́ pé wàá máa pàṣẹ fún wa bíbá pé ìwọ ló lọ́kọ ọ̀gádé pamọ́ kẹ́ ẹ lé kí ẹsẹ̀ rẹ̀ mọ́ balẹ̀ ọmọ tó ti ń pàṣẹ fún yín ọmọ tẹ́ ẹ̀ tí ìfẹ́ tí ò tí ì lóyún gan tẹ́ ẹ̀ tí ì lọ ṣe introduction fún tó ti ń pàṣẹ tó ti wọ́n ń pàṣẹ fún ọmọ yín èmi wá ní kí wọ́n máa sọ fún pé Wùmí ṣe ìyàwó yín ni o ẹ̀yin lẹ gbà ń tẹ́ gbà ni ẹ̀ẹ́dẹ̀ gégún ẹ̀ yóò frustrate yín pẹ́ tèmi ni pé ikú tó pa Mohbad ni mo wà fà kò sí tó mọ̀ tó bá wù Ṣadé kó lọ pokùnso tó bá wù Ṣadé àti Jòsí kán lọ forí sánpọ́n ẹ ó fẹ́ dó Jòsí ni mi ò sáà ti ẹ̀dùn mọ́ mo sáà ti lọkọ̀ mi ẹ kò sí wàhálà ẹ lọ kú tèmi ni pé ikú tó pa Mohbad tẹ́ ẹ mọ̀ ohun tó pa Mohbad ni kẹsàn gbogbo super story yín tẹ́ ẹ̀ ń sunkún ta kò káyé wa Wùmí o is Mohbad's wife ọjà ìyàwó lọ ibi tí a gbọ́ ọmọ wa pé kẹ́nì kankan máa mọ̀ jù títí lọ kó gbogbo àwọn ará gbó wá síbẹ̀ ibẹ̀ ló pọ́n sọ pé wà á kúrò ibi báyìí ẹ bìlífù yìí pé níbi tá a lọ tó ti sọ gbogbo mẹ́sẹ̀gì fún wa wọ́n padà mú ìgbà tí mo kúrò ń bẹ̀ tán wọ́n tún padà mú wọ́n wù mí lọ padà ipe mi ni mò ń ṣe. Can you see ẹ̀dàgbọ̀ ẹ̀jẹ̀ ààrẹ rẹ̀ ní sórí ìlú ẹ̀dàgbọ̀ ẹ̀gbọ́ èmi ò sọ fún yín pé greedy mi sọ fún yín pé Jòsí àwọn ẹbí tó bí Mohbad náà ń ṣe Mohbad ẹ mọ̀ wípé ikú ilé ló lágbára jù láyé àwọn súbí lámìnà sí ìsọ́ni rọ̀jìn sẹ́yìn ò mọ̀ wípé ikú ilé ló le jù ikú ilé ló lágbára jù láyé ikú ilé ló pa Mohbad ikú ilé ni ṣé yóò mọ̀ pé ikú ilé ló pa ọmọ yẹn ló rán ọmọ yẹn ní ọ̀run àrèmáwò ikú ilé ni what are we saying ikú ilé ló pa wọ́n nígbà tí wọ́n kú ọbẹ̀ tán ibi tí wọ́n gbé òun lọ ní kọ̀kọ̀ wọ́n tún wá mú Wùmí padà lọ síbẹ̀ so yẹ kí wọ́n mú Wùmí máa lọ síbi tí wọ́n ti ń mú Mohbad ṣiṣẹ́ agbára ibi tán ti ń tọ́jú Mohbad tán ti ń fi ṣiṣẹ́ agbára so yẹ kán mú Wùmí débẹ̀ ẹ̀dẹ̀ ní kì í ṣe ìyàwó ṣé Jòsí kọ́ ló mú wọn lọ́bẹ̀ Jòsí wá ń sunkún ní sí pé kì í ṣe ìyàwó kí ló kàn mí ẹ máa ràn. gbogbo ìwà pọ̀ Wùmí wọ́n padà mú mi padà lọ sí chọ́ọ̀chì yẹn wọ́n tún padà lọ lẹ́yìn padà ìyá Lọ́ládé tún padà mú wọn lọ pé èmi ni mò ń ṣe ìgbà yẹn náà tí wọ́n máa ń pè mí lórí fóònù ìyá Lọ́ládé sọ pé ọmọ yẹn fi sílẹ̀ ẹ fọmọ yẹn sílẹ̀ ẹ jẹ́ kó fẹ́ nǹkan ta. ṣe rí nígbà tó ń sọ yẹn Jòsí fúnra rẹ̀ tí n bá parọ́ mọ́ ẹlẹ́dàá rẹ̀ ó ṣèdájọ́ ìwọ fúnra rẹ̀ gan sọ fún mi torí nígbà tí Wùmí sọ̀rọ̀ ní kóòtù pé ìyá Lọ́ládé woman friend ni ó ní ọ̀rẹ́ ni wọ́n pé torí tí Wùmí bá ń gbé àwọn gift bọ̀ tó bá ra nǹkan fún ẹ ọ̀dọ̀ ìyá Lọ́ládé ló máa ń gbé lọ pé torí ìyàwó ẹ̀ tó wà nílé ọ̀dọ̀ òun àti ìyá Lọ́ládé close gan ìgbà tó ti di wípé Wùmí ti rí wípé owó náà fẹ́ oníjẹkújẹ ni wọ́n Wùmí wá ń pọ́ǹpù owó fún ìyá Lọ́ládé ó ń pọ́ǹpù owó fún ìyàmọ̀ fún bàbá Mohbad ń lẹ fi rí wípé ìdí ọrẹ padà iṣẹ́ tó wá yẹ kán ṣe fún ọmọ wọn wá rántí ṣe fún ọmọ wọn mọ́ Wùmí wá ń fún wọn lówó Wùmí ra nǹkan fún wọn wá yọ̀ǹda ọmọ fún Wùmí pé kó máa mú lọ kó lọ lò bó bá ṣe fẹ́ nítorí owó tí wọ́n ń rí gbà ń lẹ fi rí wípé tí wọ́n bá mú ìyá Lọ́ládé dáadáa tó bá tọ́jọ́ rẹ̀ ó fa ìmọ̀ kó má jẹ́ pé àwọn Wùmí gangan náà pè ìyá Lọ́ládé pé kó máa pe Jòsí níjọ́ náà pé kó máa gbé torí ìyá Lọ́ládé ló ń pe Wùmí wípé kó máa gbé ọmọ bọ̀ pé kó máa gbé Mohbad bọ̀ kó wá sí ní immediately. ní kẹ́ ṣe yẹn ẹ má wulẹ̀ ṣe mi ò ṣe wọn kan náà o èmi ń wò wọn ni o
ẹ fílẹ̀ jẹ́ kán fẹ́ra wọn àpínú ìgbà tó ti ń fẹ́ra wọn bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipe àkùnrin wọn náà ni ẹnu ìgbà tó ti bára wọn ìyá lọ́dọ̀ máa ṣògbó yẹn fún mi jòsí náà máa pè mí máa wò pé àwọn ẹjọ́ nítorí sẹ́yìn náà ti gbọ́. ṣé wèrè lẹ fẹ́ pè mí ni. ṣé ẹ ti gbọ́ ohun tó wí ó ní ìyá lọ́ládé àti jòsí náà máa pè pé kán fi wọ́n lẹ̀ kán jẹ́ kán fẹ́ra wọn that is why tẹ́ ẹ fi rí wípé ìjẹkújẹ àtẹnujẹ ń ló báyé jòsí jẹ́ tó fi ta ọmọ rẹ̀ fún Wùmí jòsí lẹ fi rí pé ó ń bá wóyún ká èmi wá expose gbogbo àárín yẹn ṣáájú olórí burúkú ṣáájú olófo ó wá ń sunkún wípé èmi sọ pé ìyàwó ni ṣé kìí ṣe ìyàwó ni ṣé àǹtí rẹ kọ́ ló sọ̀rọ̀ ṣémi ni mò ń sọ àbórí ẹ̀ dàrú Ṣadé jọ́sọ́ ya wèrè rí ni sórí ẹ̀ burú rí ni ṣé àǹtí rẹ kọ́ ló sọ fún mi ní bíbá ló ń bẹ̀ mí sọ èmi ló bá sọ̀rọ̀ lọ́wọ́ yìí o wípé jòsí o àti alẹ́ rẹ o wípé àwọn náà fi Mohbad fún ọwá ní pé kìí ṣe ìyàwó ṣé àǹtí ẹ̀ kọ́ ló sọ pé ìyàwó ni wọ́n kámú láǹtí rẹ̀ gbà ìjẹkújẹ ló jẹ́ káǹtí ẹ̀ gbà kámú kó gbáyàwó tipátipá ṣùgbọ́n jòsí accept Wùmí o jòsí accept Wùmí that is why tó fi ń lọ jẹ àṣejẹ ní ṣọ́ọ̀bù ìyá Túndé náà so èmi kọ́ ni máa sọ fún pé kì í ṣe ìyàwó jòsí gba Wùmí ogún ló díjà wọn lẹ̀ property ló díjà yẹn lẹ̀. ṣùgbọ́n mo fẹ́ kí wá níbi ọmọ Nàìjíríà bí ìtọ́jú ọba mi wá justice tó fún ọmọ àti kí wọ́n bá ní tiẹ̀ kan wọ́n lè kó bọ́ síta ṣe tí ó gbọ́dọ̀ ṣe èwo bó ṣe ṣe mí èwo ṣe fìyà jẹ mí wọ́n fìyà jẹ mí wọ́n fìyà jẹ ìyàwó mi wọ́n fìyà jẹ àdúrà àwọn bá ti gbé wá síta ó pààrọ̀. ṣé ẹ̀gbọ́n tó wí nìsín Ṣadé wèrè olófo sọgbọ́n tá àti ẹ̀ wí ó ní jòsí ó ní gbogbo èèyàn fìyà jẹun ó fìyà jẹ ìyàwó ọmọ òun wọ́n fìyà jẹ ọmọ òun wọ́n fìyà jẹ òun jòsí gbá wọn síta ìyàwó ọmọ òun ìyá Mohbad mọ̀ pé ìyàwó ló jẹ ṣùgbọ́n lórí burúkú nítorí pé ẹ fẹ́ gbógun torí pé tírélà àti ẹ ti mú jòsí àti bàbá Mohbad ti parí ìjà wọn ti ń lára wọn padà pàtó wá ń lára wọn ẹ̀yìn wá ní kèmí máa jà fún jòsí pé Wùmí ò kìí ṣe ìyàwó òun àlè ni ìyàwó ni. mo fẹ́ gbà ó sọ fún mi mo fẹ́ gbà ó ṣé bí gbogbo ẹ máa tọkùn báyìí tó ní ogún yìí tó dájú ó ti ṣùgbọ́n àìkú wá tún bá ọjọ́ ọ̀la jẹ́ mi ò lè sọpọ́tì tí mo lè sọpọ́tì ni pé wọ́n lè ṣe díẹ̀ ní tó fẹ́ ṣe ṣùgbọ́n pé kí n sọpọ́tì láti bá wọn lọ́wọ́ jẹ́ torí pé mo bí wọn ti dé mi nǹkan tí mo bá ṣe sílẹ̀ lẹ́nu àwọn ẹ̀rí báyìí àwọn ìyá kan wà tí yẹ pé mi ìmọ̀ díẹ̀ tí wọ́n jẹ ìyá mi tún jẹ́ wọ́n pariwo ìyá mi síta ìyọ̀wọ̀ jáde lánàá mo fẹ́ kẹ́ni ẹ̀ ṣù fèsì torí mo pé kò lè jèrè tó fi lè máa bú ìyá mi kò fún ọmọ mi gan nǹkan tí ìyá mi ṣe fún ọmọ mi bó ṣe ń gbàdúrà fún tó àdúrà olórí burúkú ò ní àti tẹ̀lé fún yẹ Ṣadé ló máa kó yàjẹ yẹ èmi máa mú ìyá mi lọ síbẹ̀ láti máa lọ gbàdúrà àdúrà wo ló wá sílẹ̀ lára yẹ ìyá àrí ọ̀làdúrà lẹ́nu àwọn tó lọ́rọ̀ yẹ wọn ṣiṣẹ́. kò jẹ́ kí wọ́n bá tún sí wọn ṣé ìgbé wọ́n ti sí bàbá ẹ̀ ti sí wọn lọ wọ́n wọ́n kí wọ́n ṣe tí èyí tó fẹ́ ṣe kí wọ́n sí kó dá tí mo ṣe wá kí máa ń gbà ní ọkọ̀ ló sùn kí wọ́n wá sọ́dọ̀ síbẹ̀ tí kò kí wọ́n sọ́dọ̀ mo máa rí nígbà mi bí èèyàn tí màá kọ̀wé pé mi báyìí máa rí ó máa dúró ìkodò báyìí ó ṣe wá bá mi. ṣé ó wá mọ ìtumọ̀ orí tí ọmọ yín ń dà kodò pé ẹ̀ ń fìyà jẹun oníwàárọ̀ ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ báyìí wàá ọmọ ìyá kan dorí kodò báyìí ó mọ̀ pé ọmọ yẹn ń ṣépè fún yín láti inú wá ni pé ṣé ìyá ni iṣẹ́ bí ni yín ọ̀rọ̀ pèsè jẹ ni ọmọ yín ò mọ tí ó wí kí ló fẹ́ sọ ọ̀rọ̀ pèsè jẹ owó yín bẹ́ẹ̀ ṣe ń ṣayé bẹ́ẹ̀ ṣe ń ṣe falafolo bó ṣe ń sọ̀pọ́ọ̀tì tí ò yẹ kó sọ̀pọ́ọ̀tì lórí burúkú tí wàá ti Ṣadé àbúrò. ó ti ṣojú mi láàrin. ó sì máa play part 2 o. ọmọ máa bú mi.